mo kí gbogbo ọmọ kóòtù òjìrè jákèjádò àgbáláyé mo kẹ́yìn ọmọ aládé ní gbogbo ibi tí ẹ bá wà ẹ̀yin ènìyàn mi akutuku ti wu nílùú Ilé Ifẹ̀ o gbogbo ohun tá à ń daṣọ bò pátápátá ní gbogbo àgbáyé ti rí o gbogbo àwọn ìwà tí a ti ń pariwo wípé kò dára tí àwọn ọba aládé tí wọ́n hù sí àwọn ènìyàn ìlú ẹ̀yin ènìyàn mi gbogbo ẹ ti farahàn báyìí o ti játa gbangba o ǹjẹ́ ẹ rántí prógráàmù kan tí ìyá wa Lady K ṣe lẹ́nu bí ọjọ́ bíi 2-3 sẹ́yìn lórí ọ̀gbẹ́ni kan tí wọ́n pè ní wọ́n ló jọba ní ọba Elégùdù ní apá ibì kan nílé Ifẹ̀ ńbẹ̀ yẹn ọba Elégùdù Afàdágẹrí torí pé wọ́n sọ nínú prógrámù tó lọ yẹn wípé tínú bá bí ọba ìyá ayọ̀ àdá jáde láti fi ṣá ọmọ nílùú bí wọ́n dẹ̀ ṣe sọ̀rọ̀ arákùnrin yìí wọ́n jẹ́ kó yé wa wípé kì í ṣe ọmọ kóòtù òjíire gan kódà kì í ṣe ọmọ Yorùbá ṣùgbọ́n wọ́n ní alágbẹnusọ agbèfọ́ba ni o pé ọba Ọọ̀ni of Ifẹ̀ ló lu arákùnrin yìí ẹ̀yin ènìyàn mi ṣẹ̀wárí fídíò eléyìí tí mo wá fẹ́ fún yín yìí gbogbo àwọn ọmọ Ilé Ifẹ̀ pátápátá ni wọ́n pè sí orí fídíò yìí o sí orí prógrámù tẹ́ fẹ́ wò yìí wọ́n tún pẹrẹpẹrẹ ọ̀rọ̀ wọ́n tún wíníwíní ọ̀rọ̀ gbogbo àwọn àṣírí tó dàbí pé àwọn kan ń fọwọ́ bò nílé Ifẹ̀ bí ọba Ilé Ifẹ̀ ṣe ń wa góòlù bí ọba Ilé Ifẹ̀ ṣe ń bó ṣe ń fi agbára gba ilẹ̀ èmi kọ́ mo sọ ọ́ èmi àrólé kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o inú fídíò yìí lẹ ti máa rí àwọn tó pè wọlé láti Ilé Ifẹ̀ tí wọ́n pè wọlé gbogbo ohun tí ó dàbí wípé wọ́n ń daṣọ bò àwọn ará bí ìwú síta o ẹ̀yin èèyàn mi àní gbogbo nǹkan tí a ń tó dà pé ọba ni tó dà pé à ń cover àbí à ń fọwọ́ dé ẹ̀yin èèyàn mi màá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ dáadáa kẹ́ ẹ wo fídíò yìí kẹ́ ẹ gbọ́ nǹkan tí àwọn ènìyàn Ilé Ifẹ̀ kẹ́ ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ jáde ẹ̀yin èèyàn mi a sọ fún yín lórí ìkànnì tẹ́ ẹ wà yìí pé orí ìkànnì yìí láti máa mú bó ṣe lọ káàkiri àgbáláyé ní pàtàkì ní ilẹ̀ kóòtù òjìire wa orí ìkànnì Àrólé Bàbá 1010 TV lẹ́ẹ̀tì máa rí òun ni mo ṣe máa ń sọ fẹ́yìn olólùfẹ́ mi pé ẹ subscribe sórí ìkànnì yìí nítorí pé tá bá ti wà lórí ètò àbí tá drop ètò notification á lè wá sórí fóònù yín wípé Àrólé Bàbá 1010 o ó tuntun gbé bó ṣe ń lọ ó ti gbé jáde sórí ayélukára rẹ o ẹ̀yin náà ẹ lè rí láti tètè wò ó tẹ́ bá dẹ̀ wò ó ẹ lè mọ bẹ́ẹ̀ ṣe máa pàkíyèsí àwọn èèyàn yín sí wípé ẹ ti rí lèyí o nǹkan báyìí lẹ tún gbọ́ o nítorí pé gbogbo nǹkan tó ń lọ pátápátá nípa Fúlàní apànìyàn ni nípa Oòduà nation wa ní ibi lẹ ti máa rí o ẹ subscribe ká lè jọ pọ̀ sí ká lè jọ máa kọ́ mọ́ lùbọ́ ẹ̀yin ènìyàn mi mo láṣìírí tú nílé Ifẹ̀ mo ní àṣírí tú nílé Ifẹ̀ ọba Ológùdù ẹ tún gbọ́ update lórí arákùnrin nínú fídíò tí mo fẹ́ fún yìí ẹ farabalẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ gbọ́ bí àwọn ará Ilé Ifẹ̀ ṣe bó ṣe kérora jáde tó dàbí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn bí pé wọ́n ń faṣọ bò ó mọ́lẹ̀ wọ́n ń faṣọ bò ó mọ́lẹ̀ wọ́n ń faṣọ bò ó mọ́lẹ̀ ẹ̀yin èèyàn mi wọ́n lu opportunity ètò yìí everybody wọ́n tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ ọ̀rọ̀ wọ́n tú lẹ̀ o ẹ̀yin èèyàn mi mo wá bẹ̀ yín o ẹ bá mi share ètò yìí kó dọ́wọ́ gbogbo àwọn ọmọ aládé o ní pàtàkì àwọn ọmọ kóòtù òjìire wa ẹ bá mi sẹ́ǹdẹ̀ sí gbogbo ọmọ aládé pátápátá níbikíbi tó bá wà lágbàáyé wípé kó wo ohun tó ń ṣẹlẹ̀ nílé Ifẹ̀ o pẹ̀lú ọba wa olórí aládé gbogbo bàbá wa Ọ̀jájá pẹ̀lú gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ táwọn ará Ilé Ifẹ̀ tó ṣe yìí ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa pín ẹ̀yin ènìyàn mi ẹ ṣé mo dúpẹ́ ẹ farabalẹ̀ dáadáa ẹ bá mi wo fídíò yìí. ṣùgbọ́n èmi Àyọ̀ká máa fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá pé a ní olórí aládé kankan nílẹ̀ Yorùbá mi ò wá ṣeré
ẹ bá mi ránṣẹ́ sáwọn ti fẹ̀ kó bọ́ síbí gbogbo àwọn tọ́rọ̀ náà kàn kó bọ́ síbí kó ní kálukú wá fẹnu ara ẹ̀ sọ̀rọ̀. ṣé tòótọ́ ni wípé alólórí ọba nílẹ̀ Yorùbá tí àbá ní ẹ jẹ́ kí n rí kọ́mẹ́ǹtì tá a bá dẹ̀ ní ẹ jẹ́ rí kọ́mẹ́ǹtì yín ṣùgbọ́n èmi Àyọ̀ká máa fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá pé a ní olórí aládé kankan nílẹ̀ Yorùbá. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà. ẹ kọ́là kúrò lẹ́kọ̀ọ́ ẹ kò kọlà. tá a bá ní olórí aládé nílẹ̀ Yorùbá ni àá ti rí látara Sunday Igboho. Ilé-Ifẹ̀ mò ń lọ. Tí a bá ní olórí aládé ní ilẹ̀ Yorùbá àá ti rí lára Sunday Igboho nítorí pé kí ni ojú wa ò fọ́ etí wa ò sì di nígbà tó máa Adéyẹmọ tí ó ṣẹ̀ tí ó rò tó tún bẹ̀bẹ̀. Ọmọ Adéyẹmọ ò ṣẹ̀ ẹnikẹ́ni, Sunday Igboho ò ṣẹ̀yàn, ó bẹ̀rẹ̀ sí ní lọ́dọ̀bálẹ̀, ó lóun lólórí aládé nílẹ̀ Yorùbá. Èmi Àyọ̀ká ní kò sólórí aládé nílẹ̀ Yorùbá. Ọmọ Adéyẹmọ bẹ̀rẹ̀ sí ní lọ́kúrú máa yẹn bẹ̀rẹ̀ sí ní lọ́nga níwájú gbogbo lọ́ba láì ṣẹ̀ láì rò. Tó bá jẹ́ pa lólórí aládé ló yẹ ká ti rí lára Sunday Igboho, ó yẹ kó lórí aládé ti pariwo síta pẹ̀lú ẹ̀bẹ̀ tí Sunday ọmọ Adéyẹmọ bẹ̀ láti ọ̀sẹ̀ kelòó sí oṣù mélòó báyìí sí táàrí ẹ̀jẹ̀ táàrí omi ra. Ó yẹ kí wọ́n ti lọ ṣe kíni kó ti gbé ẹ̀bágbò kúrò lórí ọmọ Adéyẹmọ. Lólórí kankan nílẹ̀ Yorùbá, àwọn ọba yìí jẹ́jẹ́ gúdú jẹ́rálẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ bá mi ṣí ètò yìí, ẹ bá mi pín ọmọ Yorùbá. Gbogbo yẹn máa pariwo Ọ̀jájá ṣe gudugudu méjì yàyà mẹ́fà fún ilẹ̀ Yorùbá. Ìbéèrè ni tí ó fàjà, mo fẹ́ kí kọ́mẹ́ǹtì yìí kó máa flow, kí kọ́mẹ́ǹtì yìí máa flow. Gbogbo gudugudu méjì yàyà mẹ́fà tẹ́lẹ̀ Ọ̀jájá ṣe sílẹ̀ Yorùbá, ṣórúkọ Oòduà ló fi ṣe ni. Ìbéèrè ni mo ṣì ń béèrè o, kí n tó wá lọ síbi tí mo lọ lè fẹ́ o. Ṣẹ́dẹ̀ rí prógráàmù mi tí mo gbé wáyé, olóye onímọ̀ onílàkàyè ni mo fẹ́. Ẹ má gbàgbé, the more you abuse me, the more I have more energy to talk. So inú mi á dùn tẹ́ bá lè fún mi lẹ́nàjì sí, màá lè go deeper fáyé yín. Ẹ̀yin tẹ́ bá fẹ́ wá gbèjà wọn bíbà, ẹ fi iná jó ara yín wò kẹ́ tó fi jó ọmọ làkejì yín.
ẹ lè nítorí pé kì í ṣe ẹ̀yin lọ̀jájá àtàwọn òṣìṣẹ́ wọn ológùdù ni wọ́n ń ṣiṣẹ́ fún. ẹ lè nítorí kò kàn yín kẹ wá tìtorí ẹ kẹ máa fọwọ́ ṣe kíni kẹ máa fọwọ́ ra wọn lórí. èmi Àyọ̀ká ò ní fọwọ́ ra wọn lórí, mi ò ṣọmọ Ilé-Ifẹ̀, ṣùgbọ́n màá tún ilẹ̀ Yorùbá ṣe. màá tún ilẹ̀ Yorùbá ṣe. anywhere nílẹ̀ Yorùbá tí bá rí wípé wọ́n ń bàjẹ́, wọ́n fìyà ń jẹ àwọn innocent people, wọ́n ń jayé káyé níbẹ̀, màá gbádùn sí máìkì, màá go deeper, màá bá yín lálejò, ẹ mọ̀ pé gbàlejò ọ̀rọ̀. màá fi yín lákàlàkà lórí social media yìí, àyà yín á já nínú yàrá yín. tẹ bá ní káyọ̀ níyé mi gan ìka. tó bá máa sọ wọ́n ní olóyè aládé gbogbo oníṣẹ́ gudugudu méje yàyà mẹ́fà sílẹ̀ Yorùbá, ẹ̀rí pé ẹgọ̀ ẹ fẹnu ọ̀ra. gudugudu méje wo ló ṣe fún yín? gbogbo shopping mall tó kọ́ Ọ̀jájá mall mà lọ pé wọn ò mà ní Yorùbá ọ̀lú, wọn ò mà ní Yorùbá mọ̀, wọn ò mà ní kinní kan tó rọ́ fojoojúmọ́ tàn yín inú yín ń dùn. wọ́n fi ojoojúmọ́ wọ́n fi tàn yín inú yín ń dùn. òun náà lẹ ṣe fẹ́ bọ́ lóko ìyà, lẹ ṣe ní kí Donald Trump máa wà. gbogbo mọ́ tí Ọ̀jájá kọjọ ta ló ní gbogbo ẹ̀? ṣọmọ Yorùbá ló ní? ọmọ Yorùbá máa lọ ṣerú bẹ́ẹ̀ ni. yes, ẹrú lẹ lọ ṣe ń bẹ̀. ẹ lọ ṣerú olówó ni gbogbo ọmọ Yorùbá tó bá empower, tó bá employ sí ibẹ̀. gbogbo ọmọ Yorùbá tó bá employ síbi tí sí gbogbo mọ́ gbogbo ẹ̀ tí Ọ̀jájá kọ́, ẹ lọ ṣerú bẹ́ẹ̀ ni. kì í ṣe property ọmọ Yorùbá. níwọ̀nba ìgbà tí àwọn ní Oòduà yín tí wọ́n lè máa protect ọjọ́ ọ̀la títí wọn, tí wọ́n lè máa gbé ribiribi ṣe fún ọjọ́ ọ̀la àwọn ọmọ títí wọn, why tí wọ́n bá fẹ́ jẹ́ kí ọjọ́ ọ̀la tẹlòmí kò bàjẹ́? why tí wọ́n fẹ́ bọ́ ọjọ́ ọ̀la ẹlòmí jẹ́? why tí wọ́n bá wọn support ìkà? why tí wọ́n gbèsè yàbò sí? why tí wọ́n bá wọn tọwọ́ bọ̀bọ̀kúbọ̀? why? gbogbo Ọ̀jájá mọ̀, Ọ̀jájá this, Ọ̀jájá that, ta ló ní? ṣé kìí ṣe family wọn lóní? ṣé kìí ṣe àwọn ọmọ wọn lóní? ṣé kìí ṣe àwọn ìyá tó kójọ sí palace lóní? ṣé àwọn bẹ́ẹ̀ ọmọ Yorùbá lẹ́lu property ni? kìí ṣe ọmọ Yorùbá lóní property. Ọ̀jájá mall is a private property, not public property. tó bá jẹ́ public property ni, tó bá jẹ́ pé olóyè ọba yín wọ́n ń ṣiṣẹ́ fún gbogbo ọmọ Yorùbá, wọ́n wúlò fún gbogbo ọmọ Yorùbá, wọ́n kẹta fún gbogbo ọmọ Yorùbá, wọn ò ní sọ ní Ọ̀jájá mall, wọ́n á sọ ní Odùduwà mall. Odùduwà hall ló máa kọ sí gbogbo ẹ̀. hòtẹ́ẹ̀lì Odùduwà hotel. á dẹ̀ wà nínú àkọsílẹ̀ wípé ìran Yorùbá ni wọ́n ṣiṣẹ́ fún. ṣòkè bọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ kẹ́kọ̀ọ́ kúrò, ẹ kó là kúrò lẹ́kọ̀ọ́, ẹ kó kọ́là, ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ, mo kàn sáré fìyẹn ṣe kíni, create awareness fún yín ni. tó bá jẹ́ pé tòótọ́ àwọn ní Oòduà yín jẹ́ àwọn ní Oòduà ni, ìgbó àti gbé ẹgbàgbọ́ kúrò lórí Sunday Igboho. kò yẹ kí Sunday Igboho kó lọ 72 hours ká tó gbọ́ wípé wọ́n ti gbé wanted kúrò lórí orúkọ Sunday Igboho, pẹ̀lú bí màá yẹn ṣe lọ dọ̀bálẹ̀ níwájú gbogbo wọn one by one, ẹni tí ó ṣẹ̀ tí ó wò tẹ́ fìyà jẹ. Ọ̀jájá fẹ́ láwọn ọ̀gbọ̀n sí gbogbo tó ṣẹlẹ̀ sí Sunday Igboho ni. tẹ́ bá díbọ́ fún gbogbo ayé, ẹ lè díbọ́ fún Lady K. tí gbogbo ayé bá fọwọ́ ra yín lórí, èmi ò lè fọwọ́ ra yín lórí, màá dúró sórí òtítọ́. mi ò torí ohun tí mo fẹ́ jẹ kí n bá ohun tó yẹ kí n jẹ́jẹ́. tí bá mu gàrí mi ó pè mí ju kí n jẹ ọ̀fadà ráìsì kí n bá yé àwọn èèyàn jẹ́. ẹ lájú yín sílẹ̀ ń bá àtúbọ̀ tó àwọn èèyàn jẹ́. àwọn èèyàn kọ́ dẹ̀ sá kúbẹ́kúbẹ́ sí yín lábẹ́. kábíyèsí, mo ti sọ fún yín pé mi ò ní tẹ̀kẹ́ yín sí, àfi tí bá gbọ́ wípé àwọn ará Ifẹ̀ tó lógùdù tó ṣèkà fún wọn rí justice. ẹ ti tọwọ́ bọ̀ mí lẹ́nu, màá sì sọ̀rọ̀. mo rí mẹ́sẹ̀gì yín, ẹ wá jẹ́ kí n fi àsìkò yìí disclaimer, mi ò ní ìyá, mi ò ní bàbá lórí social media. mi ò ní ìyá, mi ò ní bàbá lórí social media. ọmọ òrukàn ni mí. ẹni tó bá dúró bí ọmọ ọkọ ilẹ̀ Yorùbá lóbìnrin lọ́kùnrin ni màá fi ṣèyá àti bàbá. ẹni tó bá bá wọn gbè sí níbàjẹ́, mi ní fi ṣèyá, mi ní fi ṣe bàbá. mi ò ní ìyá, mi ò ní bàbá. tí ẹnikẹ́ni bá tún lọ pé Sunday Igboho lórí ọ̀rọ̀ mi, ẹ fà tẹ́tẹ́ dì fat ni mo sọ fún yín yẹn. olóyè tó wá bẹ́ẹ̀ yìí tẹ́ yóò rí kankan ṣe sí. ẹ̀yin wá lẹ́ni kó sọ fẹ́mi tẹ́mi kí n bọ́lẹ̀ bẹ́ẹ̀ bọ́lẹ̀ mo ẹ tútù ẹ̀ dànù. àbí mo ti bọ́lẹ̀ bẹ́ẹ̀ ni. nígbà tó wá dọ̀bálẹ̀ tó rá bàbà tó ṣe gbogbo ẹ̀ níwájú yín, kí lẹ ṣe sí? gbogbo ẹ̀yọ́ ọba pátápátá. ìsìlẹ̀ tí Sunday Igboho ti wá bẹ̀bẹ̀. ṣé Sunday Igboho ṣẹ̀ ni? kì í ṣe ohun tó ní kó máa ṣẹlẹ̀ náà ni òyìnbó Donald Trump tún rí tí ìyẹn torí ẹ̀ sọ pé òun kó gbogbo nílùú. èèyàn kan tún ju fídíò kan síbi lẹ́nìí fún ìrántí bí wọ́n ṣe pa Deborah tí wọ́n sọ̀kò pa ọmọ yẹn. mi ò lè wo fídíò yẹn lẹ́ẹ̀mejì, wọ́n sọ̀kò pa sílẹ̀ lẹ́nìí. kí ni ọba gbogbo ọba ilẹ̀ Yorùbá ṣe? àwọn ọmọ tó sọ̀kò pa Deborah, gbogbo àwọn ẹbí àwọn pátápátá, gbogbo àwọn àyè tí àlà wọ́n dìde wọ́n gba àwọn ọmọ yẹn sílẹ̀. Sunday Igboho tí ó ṣe tí ó rò ó tún dọ̀bálẹ̀, ó kúrú, ó ga, ó bẹ gbogbo yín kan forgive ẹ wá lè lọ máa pe Sunday Igboho yẹn kó sọ fún èmi Àyọ̀ká. disclaimer, Sunday Igboho kì í ṣe bàbá mi. Adéyẹmọ lẹ gbọ́ pé mò ń jẹ ni. Adéyẹmọ family ò wá rú mi nínú family wọn, ẹ gbọ́, torí mi ò nice. Adéyẹmọ táyọ̀ lè ṣàánú tó
bẹ́ẹ̀ yìí tẹ̀yìn ò gbọ́ ní kó wá tẹ̀yìn bẹ́ẹ̀ báyìí mi sọ̀rọ̀ tẹ́mi bọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣe mistake anybody tó bá tún darẹ̀ láàmú tó bá lọ pe Sunday Igboho fún èmi Àyọ̀ká ẹ kò waste time yín ni mi ò ní gbọ́ mi ò ní gbà má torí gómìnà bá Igboho sọ̀rọ̀ mọ́ kí ló kàn mí Igboho tí gbogbo yín fìyà jẹ ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ má lọ bá Igboho mọ́ ẹ ṣe the right thing at the right time tẹ́ bá ṣe ohun tí mo fẹ́ má bọ́lẹ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn tó gba ilẹ̀ wọn nílẹ̀ Ifẹ̀ kábíyèsí a máa jọ mú nǹkan nílẹ̀ mi ò ní let's go àfi tí bá gbọ́ pẹ̀lú gbèsè tẹ́ tún gbé ní àná àfi tí bá gbọ́ wípé gbogbo wọn pátápátá Ológùdù dá ilẹ̀ wọn padà ẹ̀dẹ̀ ẹ̀rọ Ológùdù lóye ni mo máa bow down láì jẹ́ bẹ́ẹ̀ evidence bá ṣe wọlé máa ṣe máa bọ́ta wá ṣe show kò dẹ̀ sí bí mo ṣe máa porí ajá máa porí kòkò tó fi sè é ẹ̀yin ni kòkò tó fi sè ajá Ológùdù Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀yin ni ìkòkò tí wọ́n fi sè ajá Ológùdù so kò sí bí mo ṣe máa porí ajá máa porí kòkò tí wọ́n fi sè é gbogbo ọmọ Oòduà pátápátá ẹ jọ̀nú sí mi tínú yóò bá dùn sí show tí mo fẹ́ ṣe ṣùgbọ́n ẹ jẹ́ ká gbèjà àwọn èèyàn wa ìyà jẹ àwọn èèyàn wa ní abẹ́ Ọọ̀ni of Ifẹ̀ gbogbo wọn ò lè sọ̀rọ̀ nítorí pé kí ni wọn ò fẹ́ kẹ́ ẹ̀yin ọmọ Yorùbá kẹ́rí wọn ní ìdí ẹni burúkú wọn ò fẹ́ kẹ́rí wọn ní ìdí ọ̀dàlẹ̀ wọ́n ti àsìkò ìwà bẹ gbogbo ẹ̀yin ọmọ Ilé-Ifẹ̀ pátápátá tí kìíní ìkàn tọrọ ìkàn tí bá ti ṣe show ẹ pè wọlé ẹ máa wá pọ̀ ọ̀la òtún máa dìyẹ ìwọ tó bá lè dárúkọ ara ẹ ìwọ tó bá lè dárúkọ má dárúkọ ẹ máa pè wọlé tí bá ti ṣe show I stand for justice gbogbo ọ̀la Ilé-Ifẹ̀ tí ìyà jẹ lábẹ́ Ọọ̀ni of Ifẹ̀ àtọlógùdù I stand for them torí ìran Yorùbá mo ṣe lọ́ṣẹ̀ wọ̀ máa dẹ̀ dúró sórí òtítọ́ mi ní bow down ẹ bá mi ṣe ètò nìyẹn mo kí gbogbo ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń dé ẹ káàbọ̀ sórí ètò ilẹ̀ Oòduà gbé gbogbo wa kò ní gbé ọ̀dàlẹ̀ so mo ti clear ti side Ìgbòho nobody ṣùgbọ́n àmì ti Ìgbòho lórí ọ̀rọ̀ mi mọ́ mi ò mọ̀ Ìgbòho rí mi ò mọ olóyè rí ohun tó lè mú mi mọ olóyè rí bóyá tẹ bá gbé wọn tẹ̀dí kúrò lórí orúkọ olóyè tí mo gbọ́ pé àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n ti pe Tinubu wọ́n ti bá Tinubu sọ̀rọ̀ Tinubu ti fi Sunday ọmọ Adéyẹmọ sílẹ̀ ọmọ Adéyẹmọ ti gba gbogbo ẹ̀tọ́ ẹ̀ lọ́wọ́ Federal Government of Nigeria màá mọ olóyè rí màá gbọ́ràn sí lẹ́nu ẹ lè pe nígbà yẹn kó pè sọ fún mi pé Lady Gay bọ́lẹ̀ bẹ́ẹ̀ bó ṣe máa ń sọ nìyẹn tí mo máa ń bọ́lẹ̀ bẹ́ẹ̀ ìyẹn nígbà yẹn kì í ṣe nísìn kò sí ọba kankan náà ní ilẹ̀ Yorùbá tó máa lọ pé olóyè Sunday Igboho àbí pé any media wípé kó pè mí tí mo máa dáhùn máa gbé yín síta bí ọmọjọ́ mẹ́jọ máa jẹ́ kẹ́ mọ̀ wípé kí gbogbo ayé mọ̀ pé ẹni bẹ́ẹ̀ ni yín máa jẹ́ kó mọ̀ àfi tí gbogbo ayé ọba yẹn pátápátá tẹ bá dìde sọ̀rọ̀ Sunday Igboho tẹ bá bọ́lẹ̀ lórí tẹ bá jẹ́ kíjọba bọ́lẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ èmi náà bọ́lẹ̀ lórí ọ̀rọ̀ ayé yín now let's go to today's topic mo ti bọ́lẹ̀ nbí yẹn nìyẹn kẹ lọ gbà yìí kẹ jẹ́ wò kẹ lè mọ̀ pé lóbi ṣeré lákọ ni mo wà bíbọn ọmọdé ni mí ṣùgbọ́n mo ní nǹkan àgbà ẹ bá mi double tap lórí TikTok mi ní wá yín tì now a ṣe topic kan lọ lórí ọ̀rọ̀ Ilé-Ifẹ̀ ẹ̀yin tẹ bá wo show for the first time ọ̀rọ̀ náà dá lórí wọn ní Ilé-Ifẹ̀ ìyà tí wọ́n fi ń jẹ àwọn ọmọ Ifẹ̀ tí ó dẹ̀ ṣe Ọọ̀ni of Ifẹ̀ àti bàbá tó fi àtọ̀dí wọn ṣẹ́rí next show kí n máa sọ fún yín lẹ̀ kábíyèsí tẹ bá tún wọlé bàbá yín ni mò ń gbé bọ̀ mo aláòdùgọ́ mo rẹ́rìn ìkà bàbá yín ni mò ń gbé bọ̀ tilétilé next show mi nìyẹn kẹ lè túmọ̀ bẹ táwa la máa tún pè kó tó dọ̀là báyìí táwa la máa tún pè kó tó dọ̀là báyìí ọmọ burúkú wà lọ́mọ ilé ìkẹ ẹ ọmọ burúkú ni mí níwájú ẹ̀yin ìka ènìyàn ṣùgbọ́n níwájú olótìtọ́ ènìyàn ọmọ dáadáa ni mí. next show ni mo ti já yín sí yẹn o bàbá yín lọ́kàn bàbá tó fi okó díẹ̀ bí Ọọ̀ni of Ifẹ̀ gangan mo ń bọ̀ wá expose wọn ṣe bẹ́ẹ̀ fẹ́ evidence máa kó evidence wá fún yín àfi tí bá gbọ́ wípé ẹ ti pe mítìnì gbogbo àwọn tó lógùdù tó gbalẹ̀ lọ́wọ́ wọn ẹ ti pe gbogbo wọn pátápátá ẹ dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní dá ogún wọn padà fún wọn ẹ dẹ̀ yọ Ológùdù ọmọ àlè ẹ̀yin ọmọ Yorùbá tàtà Ọọ̀ni of Ifẹ̀ lajú sílẹ̀ wọ́n dẹ̀ fi ọmọ àgàtú tí wọ́n pè ní àgàlàntà Ológùdù wọ́n fi jọba nílé Ifẹ̀ Ọọ̀ni of Ifẹ̀ lajú sílẹ̀ ọmọ àtọ̀wúrìwá ọmọ àlè tó ń pè ní àgàlàntà Ológùdù wọ́n dẹ̀ fi jẹ ọba wọ́n fi jẹ kábíyèsí ẹ bá mi ṣe ìkòkò nígbọmi kó gbẹ̀yìn lákọ ni mo wà bíbọ̀ fún yín wọ́n fi jẹ ọba ní Ilé Ifẹ̀ gbogbo ilẹ̀ onílẹ̀ ọmọkùnrin yìí dẹ̀ ń ta ohun Ọọ̀ni of Ifẹ̀ dẹ̀jọ́ ṣàpapín mi ò rí wẹ̀rí láyé mi àwọn èèyàn òde lè sọ̀rọ̀ wọ́n kó ìbẹ̀rù bójó wọ́n kó sí àwọn èèyàn lọ́kàn ẹ wọ bí wọ́n láì lè sọ̀rọ̀ ìbẹ̀rù orí burúkú ni èmi ò ní láyé tèmi máa sọ̀rọ̀ who is calling ẹja gbé kọ hello caller ẹ hold on ẹ jẹ́ kí connect bluetooth gbogbo ayá lè gbọ́ yín dáadáa àwọn ti TikTok náà lè máa gbọ́ gbogbo ọmọ Ifẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní pè wọlé gbogbo ayé tí zẹ́ẹ̀tì kọ̀ ẹ wá sọ tó ń ṣe fún yín nílé Ifẹ̀ wá expose wọn
hold on sir o ẹ jẹ́ connect MP. Ó yá ẹ gbóhùn sókè. À ń gbọ́ yín sà. Ẹ̀rọ àyà wa sẹ́ńgọ́ mi mà. Gbogbo ayé ń gbọ́ yín. Ẹ pé ètò máa o. Ètò nìyẹn. Ọlọ́run á máa fún yín ṣe o. Àmì àṣedùmarè. Ẹni tó bá ń bínú yín á fọwọ́ ara ẹ̀ tẹ́ra ẹni. Àmì àṣedùmarè. Torí olóòótọ́ èèyàn òun náà máa ń pè ní òṣìkà ìlú. Bẹ́ẹ̀ni. Àwọn tó wá ń ṣèkà náà máa ń pè ní olóòótọ́ èèyàn. Ọlọ́run á gbé borí gbogbo wọn láti Èdùmàrè. Àmì àṣedùmarè. Tẹ́rí ìyá wa ẹ jẹ́ sọ kinní kan fún yín. Tẹ́rí àwọn lọ́balọ́ba káàárọ̀ òjíire. Èmi rò pé kí ayé àwọn tó gbé ìlú kán lè máa gbégbé ìrọ̀rùn. Tí nǹkan bá ṣẹlẹ̀ sí wọn kán lè dìde ní kánmọ́nkóbó láti sọ pé ọmọ ìyá mi ní o ìyà ò gbọ́dọ̀ jẹ́ o. Èmi rò pé nǹkan tí ìdí tí ọba fi wà nìyẹn. Èmi ò mọ̀ pé ìdí pé kán lè mọ jẹjẹkújẹ ni ọba fi wà. Tẹ́rí ọba Ológùdù tá ń sọ yìí. Oko bàbá tèmi tó wà ní Ológùdù wọ́n gbẹ́sẹ̀ lé di òní wọ́n ti sọ bẹ̀ di ilẹ̀ góòlù. Ní oko bàbá tèmi tó wà ní Ológùdù bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ náà wọ́n dẹ̀ mọ̀ nípa ọ̀rọ̀ tí mo ń sọ yìí. Wọ́n gbọ́ sí torí akọ lẹ́tà sí wọn pé nǹkan tí ọba Ológùdù ṣe ò dáa ohun tí ò dáa ò dáa. Wọ́n máa gbẹ́sẹ̀ lé ogún ológun débi pé wọ́n tún sọ fún wa pé ká kọ lẹ́tà pé àti ń sọmọ ìlú bá yálù gbé ni pé wọ́n lé wa. Ẹ tún kọ lẹ́tà tábà ti mú lẹ́tà wa pé àti ń sọmọ onílẹ̀ pé ayá ìlú gbé ni pé wọ́n fún wa láàyè. Àwa sọ pé ibo náà ti ń ṣerú ẹ̀. Ṣé irú ayé tán sọ pé káwọn lọ́balọ́ba máa jẹ nìyí ni? Ẹlòmíì àti ilé ayé ló ti máa ba ọ̀run ẹ̀ jẹ́. Ẹlòmíì á lọ tán kò ní rọrùn wọ̀. Ẹlòmíì wọ́n á kúrò ilé ayé tán wọ́n ní rọrùn wọ̀. Ṣé torí pé kan lè máa gbẹ́sẹ̀ lé ogún ológun? Ṣé torí bẹ́ẹ̀ náà ṣe fi wọ́n jọba ni? Wọ́n náà bá lórí ohun gbogbo. Tó bá ba lórí ohun gbogbo ó ba lórí ogún ológun. Ohun tí ò dá o. Àwọn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ tá a já mọ̀ ní olórí gbogbo lọ́balọ́ba. Ó yẹ kán bá tiẹ̀ ń ṣèpàdé gan ṣé wọn kì í ṣèpàdé pé tọmọ gbé ẹsẹ̀ lé èkó ní ìkànnì ṣé wọn kì í ṣe wọn ń dárú pàdé bẹ́ẹ̀ kalẹ̀ ni. Pé ẹ̀jàre o àwọn ọmọ wa ṣé ogún àwọn ọmọ wa ló yẹ káwa náà tún máa gbà ni. Òkè ńgbà tí bá ní ogún bàbá báyìí tí àwọn àbúrò mi àti àwọn ẹ̀gbọ́n àti àwọn tó jẹ́ fún mi tó fọkàn sípa ológun á wá jẹ́ ọba kan tá a fi jẹ nílùú láwa sọ pé òun fẹ́ gba ogún lọ́wọ́ ológun tó dáa bẹ́ẹ̀ ọba Ológùdù nǹkan tá a ṣe ò dáa o kò dáa rárá níbi tẹ́ bá wà ẹ máa gbọ́ mi ilẹ̀ bàbá tèmi Lógùdù wọ́n gbà wọ́n ti sọ. Network. Pé tó bá ti kọ́lé wọ́n ní wọ́n máa gbẹ́sẹ̀ lé oko ẹ̀. Irú tó dáa nìyẹn. Kò ń sáyé tó dáa o ẹlòmíì ti filé ayé ó ti fi ba ọ̀run ẹ̀ jẹ́. Wọ́n gbọ́dọ̀ ṣe mú wọn ní bọ́m̀bẹ́ ṣe pé wọn ní bọ́m̀bẹ́. Kábíyèsí ti gbà jáde. Lọ́rùn wọn kán máa lọlé. Ó yẹ káwọn lọ́balọ́ba gan ṣèpàdé ẹni tó bá ti gbẹ́sẹ̀ lé ogún ológun tí ò ṣe ìkàtàrà lù fẹ́ ó yẹ kán máa rọ̀ lóye ó yẹ kó wà ní òfin. Ó yẹ kán fi ṣe òfin torí tí àwọn akẹ́kọ̀ọ́ ìjọba ẹ̀ máa rí pé ẹni tí ọba kò kàn á máa jáde wọ́n máa fowó ra ipò wọ́n máa fowó ra ọba ifá kò mú yàn mọ́ tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tó jẹ́ pé ó lè jọba kílùú àtúnṣe kílùú àtúbà ká túnṣe kí gbogbo nǹkan máa lọ létòlétò wọn ní ti jọba tó bá ti lọ gbówó fún wọn ó ti parí ẹni tó bá ti lówó dání ó ti jọba tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tí fáwọn bá mú ẹ mọ̀ pé wàkúwà lá máa wù ni ìwàkúwà nínú wọn máa wù ó yẹ ìjọba bàbá Ọọ̀ni of Ifẹ̀ tí ó bá gbọ́ ọ̀rọ̀ tí mo ń sọ yìí kán fi ṣe ìpàdé lọ́balọ́ba tó bá ní ìpàdé gbogbo pápátá kán fa ogun everybody létí kán fi sínú òfin bó lẹ́yìn tí máa wà tá gbẹ́sẹ̀ lé ogún ẹ̀ ṣé ogún tó jẹ́ ogún fámìlì mi tẹ́gbọ̀n mi gan gbọ́dọ̀ gbẹ́sẹ̀ lé kínú mi dùn kán má tó sọ pé ẹni ẹlẹ́ni. Àlejò àtọ̀wúrì wà. níta àjọ jẹ́ aráàlú láwọn máa gbẹ́sẹ̀ lé ogún mi tó dáa ni torí pé wọ́n ti jọba ànílé sọ̀rọ̀ bẹ́ẹ̀ gbẹ́jọ́ wọn lọ ságọ́ ọlọ́pàá ẹ̀yìn wọn ni ọlọ́pàá máa wà tó ibo la fẹ́ lọ bẹ́ẹ̀ gbẹ́jọ́ lọ ilé ẹjọ́ ẹ̀yìn wọn ni wọ́n máa wà ibo la fẹ́ rí àti kí lè wọ́n jọba lé lórí fún. Nǹkan tó ṣe ò dáa o nǹkan tó ṣe ò dáa o ọ̀rọ̀ tí mo sọ ìbáyìí bọ́ọ̀tì ẹ̀fẹ́ fún wa nílẹ̀ wa padà gan ilẹ̀ tó ti fi sọ di góòlù tó ti gbẹ́jìn tí ò ibo la fẹ́ dáko sí mọ́ kò sí kankan mọ́ mi ò lè parọ́ fún yín àwọn tó bá wà ní Ògùdù ẹ̀rọ ni ẹni àwọn tó bá ń gbọ́ mi ẹni kan lọ sí Ògùdù kan lọ béèrè ọ̀rọ̀ tí mo sọ yìí kan lọ béèrè ẹ̀ gbogbo yàrá ni bẹ́ẹ̀ nìkan pé kó sọ̀rọ̀ báyìí ẹ lọ béèrè kan lọ sógùdù kan ràn yàn lọ tàbí kí kábíyèsí of Ọọ̀ni Ifẹ̀ kan ràn yàn lọ sógùdù kan lọ béèrè kan lọ wádìí irú ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ ní ọ̀hún kí ni ìgbésẹ̀ tó bá bẹ̀ gbé wọ́n ti ba gbogbo nǹkan tí ò dáa jẹ́ wọ́n fi ogún bàbá fámìlì tiwọn sílẹ̀ wọ́n lọ ba ogún ológun jẹ́ wọn ní rọrùn wọn èpè kọ́ o
wọn ò ní rọrùn wọ̀ wàláì wọn ò ní rọrùn wọ̀ tèpè kọ́ torí wọn ò jẹ́ ká lógún bẹ́ẹ̀ mọ́ a ní kankan mọ́ àtẹrù bá tiẹ̀ lọ bẹ̀ gan kí la fẹ́ jókòó tì kí la fẹ́ jókòó tì. ẹ ṣeun. ìbàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún yín pẹ̀lú ètò sáyẹ́nsì ẹ tún máa padà bá a ti sálẹ̀ láwọn lọ́ba ẹ wo àtìgbà tí olóyè Sunday Igboho ẹ wo àtìgbà tó ti káàkiri tó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá wa Aláàfin títí tó fi dé ọ̀dọ̀ kábíyèsí wa wọ́n lọ sí gbogbo Èkìtì lọ everywhere ti today kò síta tó ti ṣẹlẹ̀ kò sí tó yẹ kó rí bẹ́ẹ̀ ni. Sunday yẹn lọ́wọ́ ní kó tó fẹ́ mi kí bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀. ó ń jà torí ayé ẹni ẹlẹ́ni ó ń jà torí orí olórí orí tí wọ́n gan wọ́n fárí olórí tó yẹ kó rí bẹ́ẹ̀ láti jọ wọ́n gbẹ́sẹ̀ lógún ẹ tó dẹ̀ fi wọ́n sínú ipò gan ó ti fi ilé ayé sílẹ̀ àwọn bàbá wa tó wà lórí ipò náà tó yẹ káwọn náà táwọn bàbá wa tó yẹ kan ti kọ lẹ́tà sí ṣé kò yẹ kan ti dá wọn lóhùn ni. ẹ ṣe gbọ́dọ̀ kò dáa o torí pé mo fẹ́ lówó mo fẹ́ lọ́lá mo fẹ́ nípò ẹ wá fẹ́ sọ ayé di rúdurùdu kò dáa o Donald Trump ẹ máa bọ̀ tẹ́ bá ti dé tán ẹ̀yin gan lọ́lọ́run fẹ́ràn sí wa Donald Trump ẹ máa bọ̀ ẹ wá sọ àdó olóró síbẹ̀ ẹ máa bọ̀ ká wá sọ àdó olóró sí gbogbo bẹ̀ káwọn náà rétí fúláàgì wa kò sí ìgbà tó máa ṣẹlẹ̀ ẹ ṣe Kọ́lá ìgbà tó máa ṣẹlẹ̀ pípẹ́ náà ló máa gbẹ̀yìn ẹ̀ láti Èdùmàrè àṣẹ ẹ wò kọ́tọ́ba ológun pé tán bá gbọ́rọ̀ tí mo sọ ìwọ̀n ní bọ́ńbẹ́ láti Èdùmàrè wọ́n sọ wá jẹ tí ò nílẹ̀ tí ò ní kankan mọ́ wọ́n tún sọ fún wa pé ẹni tó bá lóko gbogbo bí mọ̀lẹ́bí ti pọ̀ tó ẹni tó bá bàjẹ́ bá ti lóko ó dìgbò bá kọ́lé kó tó di kó rí ilẹ̀ ti di ẹ̀gbà ilẹ̀ tọ́jà fẹ́ fún gan wọ́n ti fi wá góòlù tán tó dá bẹ́ẹ̀ kò dá o ẹ ṣe Kọ́lá ní ọ̀fíìsì akọ lẹ́tà sí wọn lẹ́tà dọ́dọ̀ wọn. ẹ ṣeun Kọ́lá ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe Mr. Kazeem ẹ béèrè fún fóònù nọ́mbà mi ló wà lójú screen yìí ṣé ní bí mo ṣe ń ṣe ètò yìí gbogbo ẹ̀yin ọmọ Ifẹ̀ tó bá ti ṣe ìkà yìí tí mo ń ṣàlàyé tí mo ń sọ ìfún ẹ pè wọlé ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé Lédìkí ò parọ́ nǹkan tó ń ṣe fún yín nílé Ifẹ̀ nìyẹn nǹkan tó ń ṣe fún yín nílé Ifẹ̀ à ń pariwo pé yà ń jẹ ọmọ Yorùbá bàbá wa ń kọ́ ìmọ̀ fún wa àníṣe bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lẹ́yìn ọ̀dẹ̀ ibo ló ti rówó mọ́ ṣe báwo lẹ ti ń gbọ́ yìí gbogbo góòdì tó wà ní Ifẹ̀ ibo ló ń kówó ẹ̀ sí ní Nàìjíríà gbogbo góòdì tí wọ́n wà ní Ológùdù lọ́dọ̀ ọba Ológùdù Àgàlàntà ibo ló kó owó ẹ̀ sí èmi ò tiẹ̀ sọ nípa góòdì mi lọ́bi owó góòdì ṣùgbọ́n ilẹ̀ onílẹ̀ ẹ gbọ́dọ̀ dá ilẹ̀ wọn padà láì jẹ́ bẹ́ẹ̀ ẹ wò ó ti bá tún ṣe lè tọ́lé ní evidence náà tún wọlé fún mi ó ṣú ọ̀bàjẹ́ wọ́n ti dá gòtì ẹ̀ ti sú mi evidence ti pọ̀ jù kábíyèsí evidence ti pọ̀ jù pẹ̀lú àwọn fọ́tò titi yín náà ó ti pọ̀ jù ṣùgbọ́n màmá mú mọ́sà mi jẹ létetí egbòlá ló kẹ́yìn ìgbàlẹ̀ yìí gángan ni máa fi tẹ́yìn tí máa round up gbogbo show tí mi ò ní ṣe show lórí ẹ̀ mọ́ tí bá ti rí changes màá máa gbé àwọn evidence titi yín náà síta ó máa ṣọ́ọ̀kì yín Ìgbòho báwo Ìgbòho tó bẹ̀ yín tẹ̀yìn ò gbọ́ tẹ̀yìn rí kankan ṣe sọ̀rọ̀ ẹ̀ ní kó wá wá nǹkan ṣe sọ̀rọ̀ ti tèmi kí má sọ̀rọ̀ yín mọ́ lórí irọ́ ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ fún phone number tẹ́ máa fi kọ́ọ̀lì nìyẹn wọ́n arrest ọba Ológùdù ní ìjẹta àná ni mo ṣiṣẹ́ program ń bíbà tí mo sọ fún èèyàn pé wọ́n ti arrest ọba Ológùdù o tí mo ń bẹ síbì wípé kọjọ kọ́ máa fi sílẹ̀ ẹ bìlífù pé ní àná yẹn kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ ti gba Ológùdù sílẹ̀ wọ́n ti gba Ológùdù sílẹ̀ kábíyèsí pé Anthony General pé lọ́ọ̀yà kan wípé kábíyèsí ti pòwò sóòkọ́ lọ fi Ológùdù lẹ́yìn tí Ológùdù náà ti ń jẹ́wọ́ wípé òun ń ṣiṣẹ́ fún kábíyèsí ni gbogbo nǹkan tóun ń ṣe kábíyèsí mọ̀ sí gbogbo ilẹ̀ onílẹ̀ àwọn tó bá kọ̀ ẹjọ́ bọ́ Yorùbá a lot is going on in that country wọ́n ti mọ̀ wípé kò sí ìjọba tó fẹ́ dìde fún promises wọ́n ti mọ̀ wípé kò sí ìdájọ́ òdodo tí olótìtọ́ tó lè rí ní ìlú Nàìjíríà gbogbo wọn ń jẹ ayékáyé wọ́n ń fìyà jẹ àwọn èèyàn wọ́n ń silent àwọn èèyàn ní silent tí ò dáa wọ́n ń silent àwọn èèyàn ní silent tí ò dáa nínú Nàìjíríà yẹn èyí tí wọ́n ṣe nílẹ̀ Ifẹ̀ yìí Ọọ̀ni of Ifẹ̀ mọ̀ sí because Ológùdù ṣiṣẹ́ fún Ọọ̀ni of Ifẹ̀ 2 years ago àwọn DSS sí arrest Ológùdù wọ́n arrest Ológùdù ní 2 years ago 40 million naira ní kábíyèsí fi gba Ológùdù sílẹ̀ náà wọ́n tún arrest Ológùdù ní ìjẹta nígbà tó di lánàá ẹni tí kábíyèsí gbé dìde lélẹ̀ ẹjẹ́ gbé picture wọn sójú screen ẹni tí kábíyèsí gbé dìde ni láti gba Ológùdù sílẹ̀ báwo lọ́lọ́gùdù ṣe jẹ́ sí kábíyèsí nítorí ẹni kí n má sọ̀rọ̀ Ọọ̀ni of Ifẹ̀ ẹ bẹ́ẹ̀ bí pé kí n má Ọọ̀ni of Ifẹ̀ kúrò ní ọ̀rọ̀ tó wà lẹ̀ mi ò lè mú wọn kúrò bẹ́ẹ̀ àfi tí wọ́n bá ṣe the needful kí ni títí wọn láti gbé ẹni dìde wípé kó lọ gba Ológùdù sílẹ̀ kí ni ti kábíyèsí
ẹ wá ní kí n má sọ̀rọ̀ ní ọ̀fífẹ́ tí ó lè make a move gẹ́gẹ́ bí olóyè aládé kó bẹ president of Nigeria wípé Sunday Igboho ṣe over 72 hours over a month tí Sunday Igboho ti lọ bẹ̀bẹ̀ a lot of haters wọ́n bú mọ̀ yẹn wọ́n ní ṣọ́tún tí ló dọ̀bálẹ̀ kiri ó ti ló ń ṣe kiri kan kò sí ọ̀rọ̀ tí wọ́n sọ sí màyẹn tán ọ̀rọ̀ tí wọ́n sọ sí Sunday Igboho lórí wípé lọ bí òde òfìfẹ́ wípé kò jọ kó bọ̀ wá bó ṣe máa gbé báńgò kúrò lórí orúkọ òun ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ sí màyẹn tó bá jẹ́ ni tí ò ní Ọlọ́run ni tí ó bá jẹ́ pé kì í ṣakọni èèyàn ni ó máa wọ the press ó lè pa ṣebí gbogbo ẹ̀ láyé lórí social media gbogbo àwọn PDP APC kò sí èbú tí wọn ò bú màyẹn tán pé ṣèbó lóògùn ṣèbó ní kinní kan ní kí ló dé tó lọ́ bẹ̀bẹ̀ ó ṣe dọ́fẹ́ wá sọ̀rọ̀ ó ṣe kinní kan pẹ̀lú bó ṣe bẹ̀bẹ̀ tó bá ṣe yẹ̀yẹ́ tó wọn ò rí kankan ṣe sí Ọọ̀ni ọ̀fífẹ́ ò rí kankan ṣe sí wọn ò gbé mẹ́kọ̀ọ́ kúrò lórí orúkọ Sunday Igboho débi tí wọ́n máa fún ní gbogbo ẹ̀tọ́ ẹ̀ tó wà nílùú Nàìjíríà yẹn débi tí màá yẹn máa free ṣùgbọ́n Ológùdù tó ń ṣiṣẹ́ apànìyàn Ológùdù ń pààyàn fún Ọọ̀ni ọ̀fífẹ́ yes mo sọ bẹ́ẹ̀ Ológùdù apààyàn ń pààyàn fún Ọọ̀ni ọ̀fífẹ́ because tí ò bá máa pààyàn fún Ọọ̀ni ọ̀fífẹ́ ni kò ní di wípé tó bá tilẹ̀ arrest ẹ̀ Ọọ̀ni ọ̀fífẹ́ ló bẹ̀lì ẹ̀ báwo ni Ológùdù ṣe special tó ní Ifẹ̀ sí Ọọ̀ni ọ̀fífẹ́ tó fi jẹ́ wípé all the time tó bá ti arrest ẹ̀ báyìí kábíyèsí máa fi ọwọ́ lágbá àwọn innocent people lójú kábíyèsí máa fi àjà wọn láìṣẹ̀ ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ̀bẹ̀rù àtúbọ̀tán gba Ológùdù sílẹ̀ ṣé ohun tó Ológùdù ń ṣe ẹ̀ ń sọ fún gbogbo ọmọ ìlú nìyẹn wípé tí wọ́n ya ọ̀daràn kí wọ́n máa dáràn tó bá ti lè máa dáràn ẹ̀ wà lẹ́yìn wọn tó bá ti lè máa dáràn tó ti mú ṣí àti tiyín wá fẹ̀yìn àti bàbá yín ẹ̀ wà lẹ́yìn wọn gbigbigbigbi because nǹkan tó Ológùdù ń ṣe nìyẹn Ológùdù ń dáràn kiri nílé Ifẹ̀ Ológùdù ń ba ayé wọn jẹ́ nílé Ifẹ̀ Ológùdù ń ba property oní property nílé Ifẹ̀ ó ń gbalẹ̀ onílẹ̀ wọ́n ń wa gòdì níbẹ̀ ọlá tí Ológùdù ń jẹ ní Ilé Ifẹ̀ àwọn ọmọ indigene of Ilé Ifẹ̀ wọn ò rí ọlá yẹn jẹ wọn ò rí jẹ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n he refuse to plead for Sunday Igboho he refuse but he can go ahead and start play kí ló ti pè òyìnbó yìí ti pa mi lórí ẹwọ jẹ́ kí wọ́n máa sọ Yorùbá mi torí inú ń bí mi òyìnbó yẹn máa kọ́ mi lẹ́nu sí ni wọ́n lè máa lọ bẹ́ẹ̀lì criminal Ológùdù is a criminal we want justice a fẹ́ justice fún gbogbo ọmọ Ilé Ifẹ̀ criminal Ológùdù ẹ gbọ́dọ̀ dìtọ́ rẹ̀ ẹ gbọ́dọ̀ fi ohun fọlọ́run ọgbẹ́ fún fọlọ́run Ọọ̀ni ọ̀fífẹ́ Ọọ̀ni ọ̀fífẹ́ ẹ pọ̀ ohun fọlọ́run ẹ jọ̀ọ́ ẹ fi owó fún Ọlọ́run ẹ má tètè bí pípẹ́ àwọn tó jẹ́ Ọlọ́run wọn ò lè wùwà ọ̀daràn wọn ò ṣe criminal wọn ò ṣe ọ̀bàyéjẹ́ tẹwà sọ pé torí ẹ ní fọwọ́ fọlọ́run wọn ẹ lè ti torí ìgẹ́lẹ̀ ní fọwọ́ fọlọ́run kẹlẹ́yìn criminal lẹ́ máa pọ̀ sí èyí tẹ pọ̀ sẹ́yìn Ológùdù ti tó gẹ́ tí ẹ bá ti fẹ́ kí n sọ̀rọ̀ yín mọ́ tí ẹ bá ti fẹ́ kí n dákẹ́ lórí ọ̀rọ̀ yín kí n dákẹ́ lórí ọ̀rọ̀ yín tẹ bá ti fẹ́ kí n dákẹ́ kí n má sọ kókó nípa yín mọ́ ẹ lọ withdraw gbogbo power tẹ gbé fún Ológùdù mo fẹ́ máa gbọ́ kéré gbọ́ kì í ṣe threat mo ti bẹ̀ yín ní ìbẹ̀ tọmọlúàbí wípé ẹjọ́ bàbá ojú òní tì yín ṣé mo tún fẹ́ bẹ̀ yín ju bí mo ṣe bẹ̀ yín lọ ní Ọọ̀ni ọ̀fífẹ́ ṣé mo tún fẹ́ bẹ̀ yín ju bí mo ṣe bẹ̀ yín lọ ní wípé kẹ́ jáwọ́ lọ́rọ̀ Ológùdù ẹ jẹ́ kó fèsì lọ ẹ má fìyà jẹ aláìṣẹ̀ mọ́ kí ló ń fún yín èló ló gbé fún yín tó bá ti lọ talẹ̀ onílẹ̀ ẹ wá gbé odidi Anthony General dìde Anthony General ẹ jọ̀ọ́ mo fẹ́ Elédùmarè bẹ̀ yín sà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó Ológùdù fèsì lọ Ológùdù ti sọ àwọn èèyàn sínú ìgbèkùn Ológùdù ti bà ayé àwọn èèyàn jẹ́ mo ń bẹ̀ Anthony General yìí tẹ́ bá ní access sí Anthony General ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ bá mi bẹ̀ wọ́n pé kó jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ni kó wo títí àwọn ìyá arúgbó tí Ológùdù ti bà ayé wọn jẹ́ kó wo títí àwọn tí Ológùdù ti sọ di opó kó wo ti àwọn ọmọ tó Ológùdù ti sọ di aláìní bàbá ní ìlú Ifẹ̀ yẹn video evidence wà mo ti show video evidence lórí program mi ìwọ tó béèrè pé do you have proof ó ṣí èrè ní ó lọ bí Google léèrè ó ṣí èrè ní ibi tí mo dẹ̀ bá dé màá máa sọ̀rọ̀ without evidence àbò sick olórí burúkú bíi tiẹ̀ ló pè mí ni àwáyé wá pọ̀ fún bíi tiẹ̀ ló pè mí ni kò ní dáa fún ẹbí tó bá wà ìwọ tó bí mi pé do you have proof yẹn kò ní dáa fún ẹ kò ní ṣàwọn tó dáa jẹ ṣé kí n máa kó proof síta tí bá kó proof síta ọba yìí máa ṣẹ̀ sí fáàtì ni mo sọ fún yín yẹn tí bá kó àwọn proof mi síta bó ṣe ń ròdù láàrin àwọn ọmọ ẹyẹ àbó ṣí ere ní.
sórí wo lórí burúkú tó kọ́mẹ́ǹtì yẹn o kò fẹ́ fi Ọọ̀ni of Ifẹ̀ ṣe ẹ̀sìn lórí platform mi ni tí n bá tẹ ohun tó wà lọ́wọ́ mi sórí social media. Ọ̀lànà ṣẹ́ ló lórí burúkú ni ẹ mọ̀ pé ìfẹ́ nobody gidigba ni mo wà ẹ ló kọ́ láyé káàbọ̀ sórí ètò. Lady K, ìyá mi òkú iṣẹ́ ìlú o. Iṣẹ́ nìyẹn. Ọlọ́run á dúró tì ẹ́ o. Àmì àṣẹ Èdùmàrè. Bẹ́nikẹ́ni bá torí pé òun wà nípò tàbí òun ní nǹkan kan tó bá na ọwọ́ ibi sí ẹ ọwọ́ tọ̀gẹ̀dẹ̀ bá gbé ọmọ ẹ̀ ló máa fi nà ara ẹ̀ ló máa fi nà. Ẹ̀lúùlù tó bá fa òjò orí ara ẹ̀ ló máa rọ̀ sí. Bí àrídí ṣẹ́gi bá ṣẹ́gi orí ara ẹ̀ ló máa fi rú ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tàbí tá a bá dẹgbẹ̀ bí ẹ̀ tó lóun fẹ́ nà ká àbámọ̀ sí ẹ̀ wọ́n á fọwọ́ ra wọn ṣera wọn. Àsìkò ti tó tóòtọ́ ọ̀rọ̀ máa jẹ́ sísọ gbogbo àwọn èèyàn àwọn olè àwọn apanilẹ́kúnjayé tí wọ́n pera wọn lọ́ba tábà ti rí àṣírí wọn a máa tú síta ó lè ní gbogbo wọn ó lè apanilẹ́kúnjayé ní gbogbo wọn. Ibi tí wọ́n bá ti ń jẹ ni wọ́n mọ̀ ibi tí wọ́n bá ti ń rí jẹ ni wọ́n mọ̀ gbogbo wọn. àní mo dẹ̀ fẹ́ pé àkíyèsí kan o pẹ̀lú ọ̀rọ̀ tó ń jáde yìí káwọn kan má lọ dúró pé ṣèbá ti sọ pé kìnnìkan ọmọ Ọ̀yọ́ làwa ọmọ kìnnìkan kan má lò bẹ́ẹ̀ o ẹni tó bá kàn ọ́ máa tutù síta. Lady K, program tí àwọn ọmọ Adélékè ṣe bí mo rí ọba Aláàfin tó ń gba nọ́mbà lọ́wọ́ Davido gbogbo wọn là ń rí o. Nígbà tí mo rí fídíò yẹn was like ilé. Ìyàwó Aláàfin ló mú fóònù fún Davido sí ìpínlẹ̀. Fídíò yẹn wà lọ́wọ́ mi bíi tíráyè tí wọ́n mo ṣì ń bọ̀ lórí ẹ̀ má ṣe fi ṣe program. Ìtọ́jú tí gbà wọn fún gbogbo wọn la máa ṣí gbà wọn. Fídíò yẹn wà lọ́wọ́ mi. Ìtọ́ ìṣẹ̀lẹ̀ ìjẹ́nikẹ́ni bá gbé ọmọ Adéyẹmọ kó rọra fi wá sílẹ̀ ká tú wọn. Bàtà bá máa wí wọn ní Fúlàní ló pààyàn kíní kan ló ń pẹ̀ nìkan. Ìtàwọn gan ṣe lábẹ́lẹ̀ tábà ti rí ẹ̀ máa tú síta gbogbo ẹ̀yin ọmọ Ilé-Ifẹ̀. Tẹ́ ẹ bá sọ̀rọ̀ síta ti yín bá yín ẹ pè ẹ má dárúkọ yín ẹ má fojú hàn ẹ pè gbogbo tó bá ń ṣẹlẹ̀ púrúfù tẹ́ bá ní lọ́wọ́ lọ tọ́jú ẹ̀ àkókò ń bọ̀ àwọn aláyé bàjẹ́ àwọn olè àwọn apanilẹ́kúnjayé alọ́nilọ́wọ́ gbà gbogbo wọn láti ní wọn bá ti bọ́ sáà máa kíni má tẹ̀síwájú àwọn onílẹ̀ ń bẹ lẹ́yìn àwọn onílẹ̀ wọ́n bẹ lẹ́yìn kò sẹ́ni kankan tó máa rí ẹ̀fín kankan ṣe o kò sẹ́ni kankan tó máa rí ẹ̀fín kankan ṣe ṣé ní bá dọ̀wọ̀ ìwé àlọ́ dédìkè tẹ̀síwájú ìyá mi. Ẹ ṣé bàbá mi. Oníṣìṣọ. Àṣẹ Èdùmàrè. Ẹ̀yin kan bíbí pé kí ló ṣẹlẹ̀? Ohun tó ṣẹlẹ̀ ní. Ṣẹ́bí màá tó ìwé dojú screen mi. Wọ́n ń pè ní Ológùdù. Ọba ni nílé Ifẹ̀. Máa tẹ̀ wò yìí. Ológùdù. Òun ló jọba wọn ní agbègbè tó ń pè ní Ológùdù. Ṣé wá rí máa tẹ̀ wò yìí? Mo challenge gbogbo ẹ̀yin tẹ́ bá sọ pé wọ́n ní Lady K pa. Ẹ fún mi ní fídíò bí tó ti dé adé tó ti wọ̀ pẹ̀bí. Ẹ fún mi ẹgbẹ́ jáde kò wọ pẹ̀bí kò dáadé ní express ló dé ó wá joyè tọ́ọ̀gì kírímínà lára àwọn tó yẹ kí federal government of Nigeria kí wọ́n wọ́n lẹ́wọ̀n gbére àbí kí wọ́n fi ẹ̀yìn wọn ti àgbá kọ́ pa wọ́n dànù wípé ẹ̀yìn lẹ́ bàlújẹ́ ni Donald Trump ṣe lóhùn bọ̀ ara wọn ní bàtẹ́ ìwọ Ológùdù yìí ṣé rí gbogbo ilẹ̀ onílẹ̀ ní Ògùdù gbígbà ni with evidence wa mo ti show some evidence nígbà tí mo bẹ̀rẹ̀ this is not the first program tí mo máa ṣe lóbi case mine ó wá ṣe mí láàánú wípé godfather Ọọ̀ni of Ifẹ̀ àti bàbá tó bí Ọọ̀ni gangan ẹ jẹ́ fi fọ́tò bàbá Ọọ̀ni hàn yìí mo bọ̀ ẹ jẹ́ sáré sẹ̀dẹ̀ sórí system kẹ́ lè mọ̀ pé mo mí nìyí gan sẹ̀ ṣáyé next show tí mo máa wá ṣe ẹ lọ máa gbáradì bàbá Ọọ̀ni ló ní show yẹn bàbá tó fi okó wọn bí Ọọ̀ni of Ifẹ̀ àwọn lọ́ni next show tí mo gbé bọ̀ mo fi picture wọn yìí sí báyìí oh my god mo bọ̀ ẹ jẹ́ fi fọ́tò bàbá tó bí Ọọ̀ni Ilé Ifẹ̀ yes bàbá wọn ni bàbá godfather criminal máa fi hàn yín sí máa gbé sójú screen ni gbogbo yìí máa rí godfather criminal godfather àwọn ọmọ ẹyẹ nílé Ifẹ̀ bàbá tó fi okó wọn bí Ọọ̀ni of Ifẹ̀ gangan ni ọ wà láyé àwọn ni godfather àwọn ọmọ burúkú ẹ jẹ́ fi wọ́n hàn yìí èyí tẹ́ bá dá wọn mọ̀ tẹ́ bá mọ̀ bàbá tó bí Ọọ̀ni of Ifẹ̀ mo ní mo máa kó gbogbo yín síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ẹ ti tọwọ́ bọ̀ mí lẹ́nu for real listen that man pé ẹsẹ̀ tó lọ gbà sílẹ̀
ẹ ti tọwọ́ bọ̀ mí lẹ́nu máa show yín gbogbo evidence yín báyìí ẹ wo mo ti sọ wípé show yín season show ni mi tí mo bi tó máa end sí tí bá tún parí eléyìí máa tún kó evidence mi wá ó ń wọlé ní lẹ́sẹẹsẹ lójoojúmọ́ ẹ mọ èèyàn tí mo ti bá jàgbọ́n lé ní pé mi ìṣẹ̀fẹ́ gbọ́ anything mọ́ because ọ̀rọ̀ yẹn ń run mí nínú ó irritate mi bàbá tó bí Ọọ̀ni of Ifẹ̀ ni òun lẹ̀ wọ́n lẹ̀ ń wò yìí bàbá tó bí Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá the second bàbá wọn lẹ̀ ń wò yìí ṣé wá rí bàbá wọn yìí show wọn báyìí one episode ní show titi wọn pẹ̀lú atrocity tó ń lọ nílé Ifẹ̀ bàbá tó bí Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀yin tẹ́ wà lórí TikTok ẹ jẹ́ fi wọ́n wọ̀nyí bí bàbá tó fi okó òdi wọn bí Ọọ̀ni of Ifẹ̀ ta ló ń pè ẹ já gbé kọ̀ọ̀kan lánàá ẹ ló kọ́là máa expose gbogbo yín ẹ ló kọ́là ẹ ló ẹ bá sọ̀rọ̀ máa kọ́ tì yí o ẹ káàbọ̀ sórí ètò ẹ̀yin tẹ́ wà lórí TikTok bàbá tó bí Ọọ̀ni of Ifẹ̀ ní ó dàbí pé màá gbé Ọọ̀ni kúrò studio kẹ́ lè rí bàbá wọn ó yá kí lè ju bàbá wọn sí studio fún yín bàbá wọn lélẹ̀ tẹ́ bá ń gbọ́ Godfather àwọn ọmọ burúkú àwọn ọmọ ẹyẹ àtológùdù nílé Ifẹ̀ Godfather wọn lélẹ̀ Godfather gbámúgbámú ṣe bẹ́ẹ̀ ní ẹ fẹ́ rí evidence máa bá yìí wù síta ilé táwọn ọmọ ẹyẹ kọ́ fún bàbá yìí máa gbé wá ṣe bẹ́ẹ̀ fẹ́ evidence máa kó gbogbo ẹ̀ síta on one condition ni mi lè fi kó wá tí bá gbọ́ wípé ẹ ti pé emergency meeting gbogbo àwọn tí ológùdù gbalẹ̀ lọ́wọ́ wọn pátápátá àtàwọn tó ti sá lọ sábúrọ̀dù o tó rọra sá kúrò Nàìjíríà àwọn ọmọ Ilé Ifẹ̀ wọ́n sá kúrò nílùú nítorí ìwà pé tó lógùdù ń wù tó pa wọ́n tó wọ́n àwọn ọmọ yẹn lọ àtàkì wọ́n sá fi ìlú sílẹ̀ ṣé bẹ́ẹ̀ gbọ́n tí kọ́lẹ̀ kan yẹn sọ pé wọ́n ní káwọn tọwọ́ bọ̀wé páwọn ń ṣọmọ nílùú àlejò ọmọ àlè tó ń ṣiṣẹ́ lábẹ́ Ọọ̀ni àti bàbá Ọọ̀ni kọ́dẹ̀ máa sọ fún àwọn ọmọ nílùú ẹ ṣàfihàn ara yín gbọ́ wípé kọ́ máa tọwọ́ bọ̀wé wípé àwọn ń ṣọmọ nílùú tó bá fẹ́ gbáyé. Can you imagine? Can you imagine? Wèrè tó sọ pé wọ́n tí mo sọ yẹn jẹnu mi lọ orí yìí ti burú one condition níbi òfin ní sọ̀rọ̀ mọ́ lórí Israel yìí ẹ pé gbogbo àwọn ọmọ tó nílẹ̀ gbogbo àwọn tí ológùdù tó ti wùwà burúkú fún ẹ pé gbogbo wọn sí meeting ẹ sort it out tẹ bá ti sort it out ní ìṣọmọ ọ̀fẹ́ kò sí nǹkan tí mo fẹ́ gbà bẹ́ẹ̀ èmi ò gbà kọ́bọ̀ tẹ bá rò bọ gbowó fún mi ni tó bá jẹ́ wọ́n gbé owó fún mi ni mo fi ń ṣe ohun tí mò ń ṣe kí gbogbo òòṣà tó wà nílé Ifẹ̀ kó pa mí lójijì kó tó pé seven hours kí wọ́n gba ẹ̀mí mi ṣùgbọ́n tó bá jẹ́ pé tinútinú pé kí lè dánwò yìí kí ló ṣẹlẹ̀ sáwọn èèyàn ni mo fi ń ṣe èmi ni máa lékè gbogbo yín tẹ sa gbogbo gbárùn mọ́lẹ̀ wọ́n á rí wípé yes olótìtọ́ lélẹ̀ àwọn ohun ẹ̀jẹ̀ olótìtọ́ ìkànnì yìí ẹ jayé káyé ìfowólágbà àwọn èèyàn lójú tí Síjú Adé bá ṣe bẹ́ẹ̀ nílé Ifẹ̀ ni Ifẹ̀ ò ní wà bó ṣe wà yìí wọn ní máa ṣe sàdánkátà fún wọn nílé Ifẹ̀ tó bá dẹ̀wùn yìí tẹ́ni mo wá gbèjà láàfin mo ṣe máa wá ṣe ṣòfò aláàfin náà àwọn ọlọ́gbà nọ́mbà kìí lọ́wọ́ Davido bàbá Dáyọ̀ mọ̀ mò ń bọ̀ wá mi ti dé so kẹ́ lè mọ̀ wípé èmi ò support anybody òtítọ́ ni mo gbé dání ẹ stop àti máa fi ìyà jẹ àwọn èèyàn ẹ stop àti máa ṣe ìkà fún àwọn èèyàn ẹ pé gbogbo àwọn tó ní property kólógùdù return property wọn kólógùdù dẹ̀ fi tóònù yẹn sílẹ̀ ó gbé ẹ̀ kó fohùn fọlọ́run tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ wo máa ti kọ́kọ́ rẹnu mi pa ni mi ì tún sọ̀rọ̀ wọn lè fẹ̀yẹ mọ́ ọ̀rọ̀ wọn tẹ máa gbọ́ tí màmá sọ lè fẹ̀yẹ báyìí ẹ mọ̀ pé mo láìkì àti máa kí kábíyèsí mo láìkì wọn dáadáa tẹ bá lọ wo gbogbo àwọn prógrámù mi lẹ́jọ́ mẹ́ta ẹ rí i pé mo dúró mo fáìtì Aláàfin Ọ̀yọ́ gan torí ti kábíyèsí mo tẹ̀ sí wọn lójú dáadáa bí ó ṣọmọ àlè ọmọ kọlẹ̀ Yorùbá ni mí màá dúró lórí òtítọ́ màá sọ òtítọ́ mi ní sọ anything tí ó dáa but without that kò sẹ́ni tẹ́ fẹ́ lọ pé the only person tí mo máa ń gbọ́rọ̀ sí lẹ́nu òun lẹ ti sá lọ bá tí mo reject yẹn the only person tí mo máa ń gbọ́rọ̀ sí lẹ́nu lẹ ti sá lọ bá yẹn mo dẹ̀ ti reject yẹn láàárọ̀ mo ti jẹ́ kẹ́ mọ̀ wípé Sunday mo bí Ìsọládélé not Adéyẹmọ tẹ́yìn ò lè ṣàánú ni kó wá gba ẹ̀yìn ẹ̀ rí pé ìkà ni gbogbo yín ìkà ni yín èèyàn tẹ́yìn ò help tó níṣòro tó wá bá yín tó wá bẹ̀ yín rí kọ́kọ́ ṣe sí fún ṣùgbọ́n ẹ̀yin wá kàn yín sí yìí lẹ́ni kí wọ́n fẹ́ gbé yín sáyé lórí social media ẹ wá ló ń pè Ìgbòho kó wá bẹ̀ mí sọ̀rọ̀. so kọ́là tó pè lẹ́ẹ̀kan ẹ jẹ́ ká try láti pè wọ́n padà because àwọn tó bá ti jẹ́ ọmọ Ifẹ̀ mo fẹ́ kí wọ́n sọ òtítọ́ inú wọn and I don't know that guy Ọlọ́run yìí ló rọ́kọ̀ mi I don't know him yóò dẹ̀ fẹ́ bú mi ni bó bá fẹ́ bú mi pè wọlé àgbé call that is me káwá máa tẹ̀síwájú ní ètò ẹ bá mi share ní pẹ́ lórí ètò eléyìí náà ṣókí ni máa ṣe
ṣókí ni. Hello, ariwo wà níbi tẹ́ wà o. Hello, caller. Okay. Ẹni ẹ lọ́run wà ní mọ́tò, I don't know the person. Now, ẹ̀yin tẹ́ ẹ bẹ̀rẹ̀ pé kí ló ṣẹlẹ̀? Sherryman tí mo kọ́ fi wọ̀nyí kí tó gbé bàbá sí. Òun ló pè lólógùdù. Ó ti pàyàn. Ó ti commit atrocity lóríṣiríṣi nílé Ifẹ̀. Kò ń ṣọmọfẹ́ o, ṣùgbọ́n jọba nílé Ifẹ̀. Nickname ẹ̀ ní Àgàlàtà. Òun ni nickname ẹ̀. Ó jọba nílé Ifẹ̀. Ó dẹ̀ ń ṣiṣẹ́ fún Ọọ̀ni of Ifẹ̀. Ó ń ṣiṣẹ́ fún bàbá Ọọ̀ni of Ifẹ̀. Bàbá Ọọ̀ni of Ifẹ̀ lẹ́wọ̀ lójú screen mi. Bàbá wa nìyẹn, bàbá àwọn nìyẹn. Ṣùgbọ́n bàbá títí wọn kò dáa. Mi yọ sọ. Ìbáwọn yìí tẹ́ ní mi ò níran. Ìbáwọn yìí tẹ́ fẹ́ wá gbèjà wọn kẹ́ lọ́mọ ọ̀rọ̀ kíran ní ọmọ táwọn ẹbí ẹ̀ ò ṣe rí mi ò tiẹ̀ lẹ́bí mo jábọ́ láti sọ́mọ̀ ni. Olódùmarè sì jẹ́ kí koríko àti afẹ́fẹ́ àti ẹja nubú kọ́ wò mí dàgbà. Mi ò lẹ́bí, mi ò lára, mi ò níran. So mi ò mọ value ìran burúkú. Mi ò mọ value àwọn ìran òṣì. Mi ò mọ value àwọn ìran kíran. Ṣé ń gbọ́ mi? Ẹ̀yin tẹ́ bá fẹ́ bú mi o. Èébú tẹ́ lè bú mi nìyẹn o. Àbí kẹ́ tún pè mí ní ó ti yẹ yín Àbújá. Kẹ́ tún fún Àbújá bú mi. Ibẹ̀ mo ti lọ kẹ́kọ̀ọ́ tí mo fi wá ya wèrè mọ́ àwọn bàbá yìí ọmọ àlè lọ́wọ́. Àwọn bàbá yìí ọ̀bàyé jẹ́. Àbújá mo ti lọ kẹ́kọ̀ọ́ tí mo fi wá ṣa pògì mọ́ wọn lọ́wọ́. So èébú wọn lẹ́fẹ̀ẹ́ bú mi lọ́fẹ̀ẹ́ dùn mí. Bẹ́ẹ̀ bá ṣe ń bú mi báyà máa switch mi á máa pè nìyí. Máa tún jà pọ́wọ́ níbi dára pé bẹ́ẹ̀ lórí búkọ́ ọmọ ta sọ̀rọ̀ sí kò máa dùn kò dùn mí. As I was saying, bí àṣàwọ̀ olóyìnbó, Ológùdù wá ba ayé jẹ́ ṣàwọn èèyàn ní ìṣàkúṣà. Ibi tá ti bẹ̀rẹ̀ program ẹ̀. Fídíò kọ̀ dédé jáde síta ni fídíò yẹn ṣì wà nílẹ̀ mi ò delete ẹ̀. Ẹni yẹn ti pè padà. Hello. Ẹ kúrò lẹ́ káàbọ̀ sórí ètò. Ètò ni ẹ. Ìjọ Ọlọ́run máa fún yín ṣe lágbára Ọlọ́run. Àmín. Ọmọ pẹ̀lú mi jẹ́ bọ̀ mi. À ń gbọ́. Mo ò dẹ̀ fẹ́ dárúkọ mi. Ẹ má dárúkọ. Ṣé ní máa àgbàlagbà dáwò yẹn? Èèyàn burúkú ni. Gbogbo oúnjẹ lọ ní support. Gbogbo àwọn ọmọ ológun tó jẹ́ ọmọ ológun gbogbogbò. Tó jẹ́ pé àwọn bàbá yẹn wọ́n ti jìyà lókùn yẹn. Ó lé gbogbo wọn kúrò lókùn. Láti bí almost 3 to 2 years now. Ó ti lé wọn kúrò lókùn. Tó wọ́n lè gba gbogbo oko ọmọ pátá. Bàbá tó mú dé oko yẹn, tó mú débẹ̀, nígbà ó fi ìdí ìyìnbọn sí bàbá yẹn. Ó fi ìdí ìyìnbọn sí bàbá yẹn. Ní Àgbàlàgbà yẹn. Tó gbogbo ọ̀rọ̀ tó jẹ́ ọmọ àsìkò tó yẹ kó jèrè gbogbo iṣẹ́ tó ti ṣe pátá. Nítorí gbogbo ọdún máa ló ń dì sọ́ọ̀kù pé kò jẹ́ káwọn olùrówó gbà. Gbogbo ọ̀gá tó ń gbà mẹ́rin pátá kò fún ọmọ olóko ẹyọ kan. Wọ́n bá dẹ̀ lọ sí pálá lónìí. Gbogbo wọn pátá yẹn ló máa wà. Ṣé ẹ gbọ́? Torí gbogbo bìkọ́ ṣẹ́gun àwọn olóyè dáhùn kò yẹn. Wọ́n ti mọ̀ pé táwọn ò bá sọ̀kọ́ tó máa pa wọn dà. Ṣé ẹ gbọ́? Nílé Ifẹ̀. Okay now. Nínú gbogbo àwọn ọmọ olóko yẹn, ilé ìkó ti rọ́pọ̀ olópọ̀ lu wọn. Ṣé ẹ gbọ́? Tó jẹ́ pé kò sí ìkankan tó máa ṣe ẹ̀kàn lè dédé gbọ́ pé nǹkan báyìí ṣe. Ṣé bá ti rí pé ẹnì tó lọ tákù ẹ̀ nínú àwọn ọmọ olóko yẹn? Ẹni yóò lè gbóṣù rẹ̀ jẹ. Ó lé gbogbo wọn pátá. Wọ́n gbé wọn, wọ́n fi ìgbà àwọn ọmọ olóko yẹn fi ìgbà pé gbé wọn lọ sọ́sọ́gbó. Ó sọ fún wọn bẹ́ẹ̀ lójú kòrò. Ó ní kò síbi tó mẹ́gbẹ́ òde. Ó ní nǹkan tó wọ́n bá ṣe tilẹ̀ ló máa gbé. Ṣé ẹ gbọ́ ṣe? Wọ́n lọ sọ́kọ, wọ́n lọ bá àwọn ọlọ́pàá. Àwọn ọlọ́pàá náà ò lè ponú mọ́tò. Kọ́ máa ní ó yá lógún. Wọ́n náà wọ́n lè ponú mọ́tò. Tó yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ. Bí o ní ìbáyìí àwọn bàbá yẹn ò dóko yẹn, kò jẹ́ kán dóko yẹn. Inú wọ́n tún lọ sí oko yẹn, wọ́n tún kọ́ àwọn bàbá yẹn. Nínú oko táwọn bàbá yẹn wà, wọ́n lu àwọn bàbá yẹn. Gbogbo fóun wọn ń fálàdà pátá. Máa lọ bẹ́ẹ̀ mi gẹ́gẹ́ máa kọ̀rẹ́tì pẹ̀lú àwọn òkúkú yẹn gbogbo mọ́ ṣe sáwọn fálàdà. Àwọn fóun yẹn bá tẹ̀lé sí. Ẹ bá mi sẹ́ǹdì ẹ̀. More evidence ẹ máa kó wá. Nígbà kan, ó gbé katakata lọ sóko yẹn, ó dẹ̀ lọ bọ́ọ̀lù gbogbo yẹn. Ó sọ fáwọn èèyàn, ó nígbà tó ń bá gbogbo yẹn tó ń bá bọ́ọ̀lù ẹ̀ kan, nígbà tó bá tẹ̀ máa padà wá pa, tó máa wá sí gbogbo wọn, ó lọ́wọ́ ti ba gbogbo ẹ̀jẹ̀ tán.
kò sí nǹkan tó fẹ́ ṣe kò sí ibi tá a lè gbé dé àwọn ọba yẹn ló máa dìde fún torí àwọn ló ṣiṣẹ́. ẹ ṣeun Kọ́lá. ọmọ olókùn tó ti bẹ̀rẹ̀ sí kíyà láti tọ̀ ẹ̀yẹ tó débẹ̀ tó jẹ rẹ̀ lásìkò tí ẹ tó jẹun iṣẹ́ wọn ẹ̀yẹ tó jẹ. ẹ ṣe gan ni Kọ́lá ẹ ṣe. ẹ bá wọrí gbogbo àwọn details yẹn máa kọ́ ọ̀dọ̀ ẹ má wọrí. ẹ dá wa ok ó dàbọ̀. ṣé ti gbọ́. now ṣáyìn náà tuntun ti gbọ́ ọ̀rọ̀ ẹnìkan ló máa ń mú irọ́ dé ọ̀rọ̀ tó bá ti di ti gbogbo ènìyàn tẹ́lẹ̀ ìbọ́ta tó sọ tiẹ̀ ó yẹ kẹ́yìn èèyàn mọ̀ wípé nǹkan táwọn èèyàn ń fèsì nìyẹn ẹ jẹ́ ká ṣàánú àwọn tí wọ́n ti sọ sínú ìgbèkùn kára ni nàìjíríà ò dá yìí táwọn agan ṣerú ẹ̀ ló pọ̀ jù ẹ wo ológùdù yìí ó jọba lé wọn lórí ní ògùdù gbogbo owó tó ní ní ògùdù pátápátá ló gbà gbogbo ilẹ̀ onílẹ̀ gbígbà ni last upper week ló tún ṣe lọ sí àwọn ibì kan tó kó àwọn ọmọ yẹn lọ síbẹ̀ tí wọ́n ṣá gbogbo àwọn yẹn ní ìṣàkóṣà mo gbé fídíò yẹn wá sórí bíbá tí gbogbo wọn lè pariwo ológùdù ni o ológùdù ni o ológùdù ni o ibi tá ti bẹ̀rẹ̀ gángan nìyẹn ibi tá ti bẹ̀rẹ̀ gángan òun nìyẹn tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní pariwo ológùdù ni ẹni tó gba 70 million lọ́wọ́ ẹ̀ ẹni tó gba 120 million lọ́wọ́ wọn ní oko yẹn ṣe ní mọ́tò tí òun fúnra rẹ̀ ń lò ní sí according to wọ́n ní mọ́tò yẹn lé ní 200 million tó ń lò àwọn first class ọbago ló mọ́tò 200 million gbogbo góòdì tó wà lórí àwọn ilẹ̀ tó yẹ kó jẹ́ èrè fún gbogbo ọmọ Yorùbá àwọn pípọ̀ yìí gbẹ́sẹ̀ lé ológùdù gbẹ́sẹ̀ lé tó bá ta ilẹ̀ onílẹ̀ tán á lọ jábọ̀ fún ọdún òfìfẹ́ tí bàbá bá làwọn ò mọ̀ sí kọ̀rọ̀ lóye tó bá ní rọ́ọ̀lì gbogbo kan tó lógùdù ṣe àwọn ò mọ̀ sí irọ́ ni gbogbo ẹ̀ bá dé kí bàbá dẹ̀yìn lẹ́yìn ẹ̀ bàbá òde lè sọ fún èmi kébì belief because mo ti ní evidence enough ẹ lè sọ fún gbogbo àwọn èèyàn ṣùgbọ́n ẹ lè sọ fún èmi because I have enough evidence ta ló lọ gba ológùdù lẹ̀ lánàá ṣèbí yìí lẹ gbé Attorney General dìde nígbà téèyàn commit offence tí CPR tiẹ̀ tí wọ́n gbé tí wọ́n lọ tì mọ́lé tẹ́yìn dẹ̀ gbé odidi Attorney General tẹ́ gbé màá yẹn dìde tí màá yẹn pe lọ́ọ̀yà tó lọ gbà jáde lẹ́wọ̀n gbogbo evidence tó fi jẹ́wọ́ pé òun ṣiṣẹ́ fún Ọọ̀ni of Ifẹ̀ I have it ẹ bẹ́ẹ̀ wò bẹ́ẹ̀ smart tí bá rí mi ò ní sọ kábíyèsí tó bá gba nǹkan ní nǹkan tó bá yá àwọn èèyàn jẹ́ tán á sásá bẹ́ẹ̀ bàbá yín why tó fi dà bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ bá fẹ́ dá sítú ẹ pè wọlé tó bá jẹ́ wípé lè dá nílẹ̀ Yorùbá ẹ̀dẹ̀lẹ̀ olóyè Ọládé ni wọ́n ẹ láwọn ni bàbá gbogbo wa eléyìí ò ṣe wípé mo wá ta kábíyèsí fún àwọn Ọ̀yọ́ àbí àwọn Olúwo láti fi drag wọn no wọ́n ní jó ló má ṣíwájú àná mo ti dábọ́ tí wọ́n bá méèkì bòkù tó méèkì lánàá ni mi ò ní sọ anything decide yẹn mọ́ but lánàá òde yìí ẹ tún ṣì lọ gbà sílẹ̀ kábíyèsí kí ló dé ṣé ojúmọ́ kan gbọ́dọ̀ ṣiṣẹ́ burúkú fún yín ni tó bá yẹ pé kò ń ṣe wípé ó ti wà nínú májẹ̀mú àti ẹ̀jẹ̀ fún yín wípé gbọ́dọ̀ máa operate lójoojúmọ́ wá ìtẹ́lọ́gbà sílẹ̀ lọ́gbẹ̀wò ẹ̀dẹ̀ lẹ́mú anything nípa ẹ̀ tẹ́ bá sọ fún àwọn àṣẹ ẹ má sọ bẹ́ẹ̀ fún èmi kábíyèsí ẹ mú anything nípa ẹ̀ ṣé bàbá yín náà mọ̀ kan tí ológùdù ń dánwò bàbá yín rèé náà ṣé bàbá yóò mọ̀ kan tó lógùdù ṣe ṣé wọ́n mọ̀ ta ló kọ́lé fún bàbá yín within 40 days gbogbo wọn lọ́la ṣòwò tí wọ́n ọ̀la ni ẹ ló kọ́ láì kábọ̀ sórí ètò. ẹ kú ètò ẹ kú jẹ́ mẹ́ta o. jọkọ pẹ̀lú. gbogbo àwọn ọmọ Yorùbá mo kí wa o ẹ kú jẹ́ mẹ́ta lè kó àkókò yìí o àkókò ṣe ń lọ sí lórílẹ̀-èdè wa o Ọlọ́run tó máa gbà wá lọ́wọ́ olórí ìjọba ilẹ̀ Nàìjíríà gbà wá lọ́wọ́ àwọn lọ́ba. àbí. torí pé táwọn ọba tó ń ṣe nínú ọ̀rọ̀ wa òun ló yóò wọn o ìjọba ń ṣe nínú ọ̀rọ̀ wa ọmọ Yorùbá òun ló pọ̀ jù. mo ti ẹ̀gbọ́n pé ìjọba lọ fẹjọ́ yìí tún Sunday wèrè wo ló lọ pé Sunday kò tó fẹjọ́ yìí tún àti ẹ̀mọ́ tó lọ fẹjọ́ yìí tún sọ́ọ̀ṣì èrè ni Sunday kò ló lọ fẹjọ́ tún nà Sunday kò tó lọ́dọ̀ tó yílẹ̀ káàkiri ṣé wọ́n dá lóhùn. ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ṣe disclaimer yẹn bẹ́tà tí Sunday kò lè àbá yìí ni ṣé ìyànjẹ Sunday kò tó pàtàkì kúrò ní ìrìn ṣé wọ́n mọ̀ pé Sunday kò lè pọ̀ wá kọ́ bá àtọ̀ ká gbọ́ wọ́n mọ̀ pé wọ́n fún Sunday kò lọ́wọ́ láyé àtijọ́ nìyẹn Sunday kò lè bá àtọ̀ ká gbọ́ mọ́ kí ló ṣe fún yín ó bẹ̀ yóò bá yín sọ̀rọ̀ kiri tó ẹgbẹ́ ayé lórí aládé gbogbo ẹgbẹ́
jáde ìtẹ́kọ̀ọ́ ayé lọ́ba. Àwọn ìjáde wọn sọ́kọ́ tó ṣàṣẹ tàbí sọ́kọ́ tó síwájú. Ẹ̀wọ́n fẹ́ ṣọ̀kọ́ra síwájú ẹ̀ fẹ́ ṣọ̀kọ́ra gbọ́dọ̀ bí ẹ tó tọ̀ lẹ́tọ̀ wọ dáìbà tó tọ̀ létí òtò kítọ̀ ro. Àwọn àpè yìí lọ́ba. Òṣì lẹ́kọ̀ọ́ ń ṣe òṣì. Ó tán àṣírí yìí máa padà máa tú náà ni. Kò sẹ́lẹ̀ yóò kò sí tó fà pẹ̀lú ọba kan lóṣù kìíní ọba kan lólóbí ọba aládé kọ́kọ́ wọ́n 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 lórí ọba aládé àwọn lọ́ba nílẹ̀ Yorùbá olè lání. Àwọn olè lání nílẹ̀ Yorùbá àti ọba kankan nílẹ̀ Yorùbá. Àwọn ọ̀sán lání, àwọn ọ̀dájú lání. Ẹ̀sọ́ àtọ́pẹ́ ẹ̀rọ lórí aládé yẹn, owó gbìyànjú, owó tó bí ẹṣẹ́ fún yín ẹ̀yin Yorùbá kí ló dé tẹ́ báyìí? Kí ló dé tẹ́ gbọ̀n? Ọ̀fọwọ́ àfúyín ṣàfúyín lálejò. Wọ́n fọwọ́ fún ìṣẹ̀kún ilé àlejò mi. Ṣé wọ́n wọ́n tẹ̀ fọ́nà lọ́fún yín ni wọ́n fi ń kọ́ ṣáà sí kọ́mọ̀lù? Àwọn ọlọ́gbọ̀n ọmọ kìíní rẹ̀ fún ọ̀pọ̀ ìgbà lọ́pọ̀ fún ẹrú. Nàìjíríà fún ìwà lẹ́rú. Àwọn ọmọ tó ti wá ṣe ẹrú. Ìyẹn tó wá sọ. Àwọn ọmọ tẹ̀ lọ́pọ̀ lórí ọmọ wọn bá lẹ́nu ọ̀sẹ̀ àwọn ọmọ ni. Àwọn ọmọ ṣe wọ̀lẹ̀ àwọn ọgbẹ́ náà wọ́n jẹ́. Wọ́n ti tún wọ̀
àṣẹ 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 mo ṣàmì. ẹ ṣeun kọ́là ṣé nẹ́tíwọ̀kì ní àbọ̀ ti cut. àṣẹ mo ṣàmì odidi ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún owó dọ̀bálẹ̀ wá bẹ gbogbo yín kẹbí òun wá nǹkan ṣe sọ́rọ̀ tó wà lẹ́yìn kọ́ gbẹ́ bágò kúrò lórí orúkọ owó ẹ̀rí kankan ṣe sí ẹ̀rí kankan ṣe sí ètò nìyẹn màmí ẹ káàbọ̀ sórí ètò mọ́ kí gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa olórí aládé oh my god tẹ́pì má ti go deep lady girl now bàbá òde ọ̀fífẹ́ ẹlẹ́mọ̀ nípa nǹkan tí Ológùdù ń ṣe ohun tó ṣe fún wa ní 2023 nígbà táwa ṣe rálì ní ọ̀dọ̀ yín ìjẹ́ àdírẹ́sì iṣu yẹn dèdè eléni ìjẹ́ àdírẹ́sì iṣu yẹn dèdè eléni máa díràgì yín pa máa díràgì yín ọmọ tí ò ní ìran máa díràgì ẹni tó ní ìran máa wá jọ sọ máa wá sèmi àti yín di kankan náà tí bá dé tán máa sọ èmi àti yín máa díràgì yín èmi ò ní ìran èyí ní ìran máa wá díràgì ẹni tó ní ìran yẹn máa díràgì àwájọ wà ní the same level ní ohun tí máa ṣe fún yín àfi tí bá gbọ́ pé ti pé bí ti tẹ́ bá pé bí ti lẹ́ẹ̀nì máa gbọ́ bẹ́ẹ̀ bá sọ fún wàláhì Àyọ̀ká máa gbọ́ kẹ́ lè mọ ibi tí mo ti ń tà yín dé nílé Ifẹ̀ yẹn tí bá gbọ́ pé ti pé bí tì máa ń jíwọ́ mi sàn tí bá gbọ́ pé ti ránṣẹ́ sí gbogbo àwọn lọ́balọ́ba gbogbo àwọn ìgbèríko tí Ológùdù ti gba ilẹ̀ wọn tí bá gbọ́ wípé ti pé gbogbo wọn ẹ ti rọ̀yàn sí wọn ẹ ti pé bí tì ní máa gbọ́ tí bá ti lè gbọ́ bẹ́ẹ̀ máa tẹ pí mi ní wá fún yín mi ní wá fún bàbá yín mọ́ máa bọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n láìsí yẹn tí mo dẹ̀ ti ní evidence ibi tó Ológùdù ti jẹ́wọ́ pé òun ṣiṣẹ́ fún yín kábíyèsí àtijọ́ lẹ̀pọ̀ èyí ayẹ wá èmi àti Ọọ̀ni of Ifẹ̀ àtijọ́ lẹ̀pọ̀ àìmí àti yín ti jọ lẹ̀pọ̀ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn wàláì ẹ lè lọ máa pa lára pé ajérò wípé yóò mọ anything nípa ẹ̀ kábíyèsí ìṣẹ̀lẹ̀ 2023 ẹ fẹ́ sọ pé ẹ̀gbọ́n sí tó ṣẹlẹ̀ ní palace yìí so ẹ̀yin ọmọ Yorùbá tàtà ṣé tí máa sọ fún yín pé ìkà làwọn tẹ pè lólórí yìí including President Bola Ahmed Tinubu ádàbí kìíní tí ẹ bá sọ̀rọ̀ dáadáa nípa wọ́n gbọ́ o tí ẹ bá pè wọ́n fún wọn lọ́wọ́ wọ́n gbọ́ o wọn ò ní fèsì ṣùgbọ́n tẹ bá ti kìpọ̀ rí máa pọ̀pọ̀ ìyálàyà bàbá ńlá kú wọn ìgbà yẹn lè máa rí wọn tó máa fèsì nígbà tí yà ń jẹ́ ìran Yorùbá mo ń ṣe ṣó bíbà jí ò tí mo pariwo bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ o bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ bá wa dá sí ẹ dìde fún gbogbo ọmọ Yorùbá ìjẹ́ gbọ́ kí kábíyèsí rányàn sí mi wọn ò hẹ́fà rányàn sí mi wípé sọ fún Lady K pé mo rí iṣu ẹ̀ kó má pè mí etí mi ti kú wọn ò ṣe yẹ o same thing gbogbo àwọn president gbogbo àwọn governors yìí Nàìjíríà títí president ìjọ tẹ bá bú wọn ìjọ yẹn lọ máa gbọ́ ìjọ tẹ bá bú wọn lọ máa gbọ́ ṣé wá rí aṣièrè tí ò gbọ́ nígbà tí mò ń sunkún wípé ìyà ń jẹ àwọn èèyàn tí mò ń bẹ̀ kò yẹ ká aṣièrè yẹn gbọ́ tí bá bú nígbà tí mò ń bẹ̀bẹ̀ tí mò ń ra wọ́n búlúbúlúbúlúbúlúbúlú ẹ ṣe bí pé yẹn ẹ̀ gbọ́ tí bá wá jáde tó kò yẹ kẹ́ gbọ́ yẹn náà kò yẹ kẹ́ gbọ́ mi ò expect ẹ̀ ṣó tí mo ṣe lánàá kò tí pé 24 hours 13 pè láti Ilé Ifẹ̀ it's not up to 24 hours ẹ ti wá Sunday Igboho kan nígbà tí mo pariwo pé kábíyèsí Ọọ̀ni o kábíyèsí Aláàfin o gbogbo ẹ̀yin olórí aládé ẹ dìde ẹ ṣe gbá ẹ ṣàwo kò sí tó ránṣẹ́ sí Sunday Igboho báyẹn o pé sọ fún Lady K ipa ti gbọ́n tó sọ ṣùgbọ́n mo ṣe ṣó kò tí pé 24 hours ẹ wá Sunday Igboho kan máa tún yín síta mi ì ní gbọ́ mi ò ní gbà mi ò ní gbọ́ mi ò ní gbà ìkànnìyí gbogbo move tẹ move ní first day tí mo ṣe program gbogbo ẹ̀ ni mo gbọ́ mo wá tẹ pin mo fún yín extra 1 week ọwọ́ wò bóyá mo ti dákẹ́ wọ́n sáré ránṣẹ́ sí àwọn èèyàn ó di wìtìwìtìwìtìwìtì nílé Ifẹ̀ ẹ ṣe yọ sóni mo yọ gbọ́ from Canada to Ilé Ifẹ̀ àjọ lẹ̀pọ̀ ni ẹ wo kí ló orúkọ kiri tí Abidjan máa ń lò ń gbà yẹn àjọ àbí kí ló máa pè kílẹ̀ tó máa ṣe kolokolokolo tó máa ṣòfò fún Abidjan mo ti filẹ̀ sí Ilé Ifẹ̀ ó ṣòfò fún mi ẹ ló mọ bí mo wà lórí program o. Okay. ẹ gbọ́ mo ti filẹ̀ sí Ilé Ifẹ̀ ó ṣòfò fún mi tẹ bá ti sún fíbà ó ti gbé sí mi létí wọ́n sáré kìtìkìtìkìtìkìtì
nígbà tó rí pé mo ti dákẹ́ ọ̀sẹ̀ kan mi ò sọ̀rọ̀ mọ́ wọ́n tún bẹ̀rẹ̀ along the line mo tún wá ta mo wá ṣe show mo ṣe show wọ́n tún wá gbé Ológùdù nígbà tó gbé Ológùdù ọdún òfìfẹ́ tún gbọ́ Anthony General kó lọ gbálẹ̀ mo tún wá ṣe prógráàmù míì sí wọ́n tún wá sáré wọ́n mọ̀nà ọ̀dọ̀ Sunday Igboho nígbà mo dẹ̀ wá rìn jẹ́ ti ọ́fà yín látọ̀dọ̀ Sunday Igboho báyìí pé mi ò ní dákẹ́ mi ò gbẹ́bẹ̀ kí lẹ ta lẹ fẹ́ lọ sábà báyìí mi ò dẹ̀ ní ìyá mi ò ní bàbá mi ò lẹ́bí mi ò lára àwọn ọmọ mi tẹ́ tún lè lọ sábà wà lákàtà mi ní Canada mọ̀ wọ́n àwọn tó tún lè bá mi sọ tí mo lè gbọ́ nìyẹn ìkà ni gbogbo yín ẹni bí ni yín ẹ̀yin lè máa dá àwọn èèyàn lóró ṣùgbọ́n ẹ fẹ́ kó pariwo yín síta ẹ lè máa ṣe ìkà fún àwọn èèyàn ẹlẹ́jẹ̀ lọ́rùn bíi titi yín àwọn èèyàn ẹlẹ́mìí bíi titi yín oní òfìfẹ́ ẹ̀dẹ̀ wo ìkúnlẹ̀ abiyamọ mọ́ àwọn arúgbó lára àwọn arúgbó tí Ológùdù ń ṣèkà fún tó dẹ̀ wá jábọ̀ fún yá àti bàbá yín ẹ wo ti ìkúnlẹ̀ abiyamọ mọ́ wọn lára ẹ wo ti ìdààmú àwọn tí wọn ò lè jẹ oúnjẹ kan dénú wọn ò lè jẹ́wọ́ méjì ẹ wo tọlọ́run mọ́ wọn lára kí lẹ tún fẹ́ kẹ tọlọ́run ò tí ṣe fún yín ẹ wá gòdì wọn ẹ̀yin lọ́wọ́ wò wọ́n fi yín sílẹ̀ ẹ ń jayé tó wù yín gbogbo lẹ au ó ti tà tó gbogbo ológun ẹ̀yẹ èèyàn I know what I'm saying people were not happy nǹkan ṣe àwọn èèyàn ní ìlú yẹn kò dẹ̀ ṣẹ̀yìn olójú dúdú tó pe rẹ̀ lólógùdù àgàlàntà kábíyèsí and you want me to keep quiet káwọn èèyàn máa jìyà lọ káwọn èèyàn máa mọ ìdààmú lọ kó mo nílùú kó má lè wọ̀lú mọ́ ṣé tí Ṣígbà Adé bá ṣe bẹ́ẹ̀ ṣé yìí máa dé wá bá ní ṣé máa dé wá bá ní kábíyèsí mo gbọ́ sórí Ọ̀jájá fún wa Ọ̀jájá tù lẹ́yìn mo gbọ́ ìtàn Ọ̀jájá wa ẹ̀rù Ọlọ́run bà mí but I will not go to that extent ẹ̀yin ni mo máa bá lọ́rọ̀ for now tẹ́ bá fẹ́ kí n stop ẹ wá nǹkan ṣe fáwọn tó wà Ilé-Ifẹ̀ mi ò gba kankan lọ́wọ́ wọn mo fẹ́ máa gbúròó àlàáfíà sí gbogbo ọmọ ilẹ̀ Yorùbá mi ò lè gbàgbé nígbà tójú ogun le fún mi ní 2021 tí DSS mú mi ò rí ọba kankan àwọn ọmọ Yorùbá ni mo rí wáì tí màá máa ráwọn ọmọ Yorùbá tẹ̀ ń fìyà jẹ tí mi ò ní speak fún wọn mi ò gbọ́ pọ́ bá kankan ṣe kàkà bẹ́ẹ̀ ṣe ní olórí burúkú amúgbó olúwo ìyẹn tún competition against mi ní pé wọ́n gbọ́dọ̀ fi mí sílẹ̀ ẹnu mi ti mú jù ẹnu yẹn náà dẹ̀ ni mo máa fi bá tọmọ àlè ọba jẹ́ lórí social media yìí bí Yorùbá lẹ́nu mi mú mo bá bú mi lẹ́nu mímú wà láì kò dùn mí àti pé ṣé ní báyìí bàbá mi ti máa sọ bẹ́ẹ̀ fún mi pẹ́ẹ́nu ẹ ti mú jù ẹlẹ́nu pẹlẹbẹ ẹlẹ́nu rẹ́sọ̀ yẹn náà ló bá mi débi tí mo dé tí mi ò fi padà lẹ́bí tí mi ò lára ó dẹ̀ pé mi bàjẹ́ ọkàn mi balẹ̀ tí bá sùn mi ní máa wò pé wèrè kan bọ̀ wá pa mí mi ní máa wò pé ṣọ́ọ̀tì ń bọ̀ tẹ́bá níbi tí mo bá ṣe báyìí mo fẹ́ wo bí kọ́sítọ́mà fẹ́ wọ ṣọ́ọ̀bù ni mi ò wò pé bí yéèyàn kan fẹ́ pa mí. ẹ dá ìkànnì yìí ṣọ́ọ̀tì òpin 24 hours ẹ ti rán yàn sí mi kábíyèsí mo wá fẹ́ lè tún pàrọ̀ kò ránṣẹ́ sí yín tẹ́bà fẹ́ kí n continue kí lè ní ìtóṣú mo fẹ́ káwọn ọmọ kan bẹ̀rẹ̀ sí ní pè mí láti Ilé-Ifẹ̀ mo fẹ́ kọ́ bẹ̀rẹ̀ sí ní pè mí wípé àwọn tí gba mẹ́sẹ̀jì wípé general meeting wà gbogbo àwọn tó Ológùdù gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀dẹ̀ gbọ́dọ̀ wó Ológùdù lóye kókó bẹ́ẹ̀ nìyẹn Ológùdù must go kábíyèsí tí Ológùdù bá kọ̀ tí ò bá go kẹ́ fi ohun fún Olóhun ẹ mú ẹni tí oyè yẹn tó tọ́ sí ẹ dá oyè yẹn padà fún ẹni tó tọ́ sí oyè ọba Ológùdù tí ẹ bá fi ohun fún Olóhun tí bá ṣe ń porí ajá màá máa porí ìkòkò tó fi sè tí bá ṣe ń porí ajá màá máa porí ìkòkò tó fi sè ìkòkò dẹ̀ dá lórí yín àti bàbá yín ẹ̀yin àti dáàdì yín ni màá máa pè tó bá jẹ́ pé ó dáa kí wá gbé bàbá ọba sórí àtẹ ṣódà kí ìfẹ́ dí bàbá ọba síta kábíyèsí ẹ bá ṣí ẹṣọ yẹn jẹ́ kó tún kàn wọ́n ẹ̀yin tẹ́ ṣí ẹ̀ tí mo ṣe lánàá tó fi kàn wọ́n ní palace nínú Ilé-Ifẹ̀ tó fi kàn bàbá lára ẹ bá mi tún ṣí ẹ̀ ilé ẹ jẹ́ kó dọ̀dọ̀ bàbá ẹ jẹ́ kó kàn wọ́n lára gbẹgbẹ tá ṣàgbọ tí sọ owó díṣẹ́ yín jẹ́ ọba Adéyẹmọ jíṣẹ́ yín ṣùgbọ́n tí yín ló sọ ọba Adéyẹmọ ò sọ tèmi níwọ̀nba ìgbà tá ilé ṣàánú ọmọ Adéyẹmọ kẹ bá mi yọ ọmọ Adéyẹmọ kúrò nínú ìgbèkùn táwọn ìka ènìyàn sọ sí ọmọ Adéyẹmọ ò lè gbà yín náà lọ́wọ́ tèmi náà kò lè gbà yín lẹ́nu mi láyé ọba Adéyẹmọ ò lè gbà yín lẹ́nu mi
kò lè gba anybody lọ́dún mi ṣé ní àwọn tẹ́nu ọmọ Adéyẹmọ lè gbà lọ́wọ́ lẹ́nu mi sì ni àwọn tí wọn lórúkọ tí wọn bá wọn jẹ owó politicians Nàìjíríà àwọn tó mọ Adéyẹmọ lè gbà lẹ́nu mi sì nìyẹn ṣùgbọ́n láìsí yẹn gbogbo ẹ̀yin tó kù ẹ gbàgbé tí bá ti wá fún yín ẹ bá wulẹ̀ dára yín láàmú ẹ bá waste ìṣẹ́jú 1 minute fi pọmọ Adéyẹmọ òfo lẹ́mú bọ̀bẹ̀ kò lè work bí ò lólùbáwí this time around nítorí orí ẹ̀yin náà ní ìrí ẹni tóun lè sáwá bá ọmọ Adéyẹmọ sáwá bá yín ẹ̀gbá wọ́n ní iye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà ṣe gbọmọ Adéyẹmọ ṣe gbá ẹ̀gbá náà so kò lè gbà yín lọ́wọ́ mi ìkànnì yìí o ẹyẹ yọ tẹ bá rí tí mo pariwo ariwo tí mo pa yẹn tí bá tuntun ti rántí nǹkan tó ṣẹlẹ̀ sáwọn èèyàn tí wọ́n àwọn èèyàn là kọjá bí àwọn èèyàn ṣe ń sunkún ìyá kan pè mí ìyá yẹn sun ṣégi ẹkún ìyá yẹn fi ewu orí sunkún ni ọlọ́mọ ọ̀wọ́ kan lójú ṣòye sáwọn ìyá yẹn ṣàdúrà ilẹ̀kùn mo ní bàbá ṣe kò sí wọ́n ní Lady K inú ìbànújẹ́ ọkàn làwọn wà direct call hello caller direct call ẹ má pé direct call ẹ pé WhatsApp wọ́n nínú ìbànújẹ́ ọkàn làwọn wà mo ní kí ló dé wọ́n ní wọ́n ti gba gbogbo ilẹ̀ tán etí ìyá yẹn jogún lọ́wọ́ ìyá àti bàbá wọn wọ́n ti gba gbogbo ẹ̀ ìyá yẹn ò ní ilẹ̀ tó lè fún ọmọ nílé Ifẹ̀ kò dẹ̀ ṣẹ̀yìn olódúdú wọn ò dárúkọ èèyàn méjì kábíyèsí love is Spanish wọn ò dárúkọ èèyàn méjì nílé Ifẹ̀ ju olójú dúdú ìlọ tó pe rẹ̀ lólógùdù àgàlàntà wọn ò dárúkọ èèyàn méjì nílé Ifẹ̀ ológùdù bí lè bá pè ológùdù bí tó ń pè ológùdù bí lè pè ológùdù ẹ ló kọ́là. ẹ ló wà sí mi. ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣe ẹkú ètò yìí. ètò nìyẹn. ẹ ṣeun ẹkú àtúnṣe àdúrà wá gbà láṣọ ọdọ. àmì Ọlọ́run. láti ìlú Ìfẹ̀lẹ náà ti sọ̀rọ̀ bí mo ti sọ̀rọ̀ yìí. ẹ jọ sà ẹ ṣe ẹ hold on sà ẹ ló sà ẹ pè mí lórí WhatsApp ẹ pè mí lórí WhatsApp kí n bá waste credit yìí. bẹ́ẹ̀ ni sà nọ́mbà yìí náà ni. ó dáa. owó tó máa ṣáàjì wọn máa pọ̀ jù direct. ìyá yẹn kéde mo dé bá ìyá yẹn sunkún òní òfìfẹ́ dẹ̀ kó property gan fọmọ títí wọn. ẹyẹ ìyọ̀ṣọ́ dábẹ́ jẹ́ kájọ gò ó. yàtọ̀ sí ìyá yẹn a lot of people wọ́n ti pè mí mo fi alálẹ̀ ilẹ̀ Oòduà mo fi búra ọ̀rọ̀ tí mo sọ yìí mo kàn ń gba kó ó dé stage kan lẹ́nìí mo kọ́ra máa wòyàn múlẹ̀ má pè mí mọ́ tẹ́ bá ti lè sọ̀rọ̀ síta gbogbo yín náà ẹ pè mí ní àwọn ìyá láàárọ̀ ẹ̀ mo ti bá àwọn èèyàn jà pé ẹ má pè mí mọ́ kí ló dé ẹ mọ̀ kí kíní yẹn ti kó ti mú yàn kọjá yẹn pé kí lè lẹ́yìn eléyà pé aṣọ títí ẹ̀ tọ̀wọ́ pé kí ni ìtiwá pọ̀ ju gbogbo ẹ̀dẹ̀dà lórí èèyàn kan ṣoṣo ológùdù tó bá dẹ̀ bá sọ wọ́n ní kábíyèsí ló wà lẹ́yìn kí ló dé kábíyèsí ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Ríra yín nìyí pé ìlú Fẹ́mi lóye nìyí bí ìwà àwọn èèyàn fi ìsàlẹ̀ ẹkùn wọ́n fi gégùn fún yín kí sọ fáàtì fún yín kábíyèsí ní ìsàlẹ̀ ẹkùn àwọn ọmọ Ilé Ifẹ̀ wọ́n gégùn fún yín ní ìsàlẹ̀ ẹkùn wọn ni wọ́n fi tó dúdú sínú fún yín wọ́n tún funfun síta èèyàn kan pè mí ó ní Ọ̀jájá wà kò pẹ́ lórí oyè ó ní ìran yóò pẹ́ lórí oyè nítorí ìwà ìbàjẹ́ níwájú Ọlọ́run tá a gbọ́dọ̀ pé jẹ́ ìran tí bá parọ́ kálálẹ̀ Ilé Ifẹ̀ kó jẹ mí níyà wú tẹ́ni yẹn sọ fún mi nìyẹn. irú ẹni yẹn ṣó wá fi tó dúdú sínú àbí kò fi sínú ẹjẹ àgbẹ̀ kan tí Kọ́lá fẹ́ sọ. ẹ ló Kọ́lá. ẹ káàbọ̀ sórí ètò. èmi ni mo pè é ní ìsìn. ok à ń gbọ́ yí báyìí eléyìí bẹ́tà kí ẹ̀kọ́ àtúnṣe àdúrà máa ń gbọ́ ọkàn wọn balẹ̀. àbí. lórí ọ̀rọ̀ ìlú Ilé Ifẹ̀ tẹ́ mẹ́nu báyìí ó dùn mọ́ wa ní púpọ̀. níbi tí mo wà yìí tí n bá ní káwọ́ káṣe ìjáfẹ́ tó bíi mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bíi sáfẹ́ ní 25. ṣé ẹ rí ọ̀rọ̀ àwọn apagídíjayé apagídíjayé la lè pè wọ́n àwọn sọ pé apagídíjayé tẹ̀ oṣù wa kò sí ìfọkànbalẹ̀ níbi tí wọ́n bá dé wọ́n dá báràkì ní láì ṣe ìjọba àpò fìjìláńtẹ àmọ̀tẹ́kùn wọ́n ti tẹ́ lórílẹ̀‐èdè ìjọba àpò fún wọn ò sáì wọn àwọn dá báràkì tí wọ́n nílé pé bí èèyàn bá kó bẹ́ẹ̀ láàrin ìlú kò sí ìfọkànbalẹ̀ kò sí oorun bójú ni kò sí sẹmi bójú ọ̀sán ni kò sí sẹmi ní tí wọ́n bá dẹ̀ ti ṣe ọlọ́pàá ò láṣẹ lórí wọn bàbá sì wà nílùú débi pé ó jẹ́ nǹkan tó ń bàyàn lọ́kàn jẹ́ pé ẹni tó sùn sílé kò ní fọkànbalẹ̀ lórí ọ̀run olókòdé láti ìgbésẹ̀ kan dé ìgbé kejì ni wọn ò fi bò. ṣẹgbọ́n. tó bá dẹ̀ lọ sóko tó bá wù àkàn wá ní ẹni táwọn bá pa àgbé ni wà ní bàbá ló pa. ṣẹgbọ́n.
wọ́n ní ọba kan kì í níjẹ wọ́n ní iyì lọ́ba kò yí bẹ́ẹ̀ ṣe ṣùgbọ́n tí wọ́n ní táwọn bá ṣe àtìgbé ni títí wọ́n tóbi kan ní sáìdì bàbá àbàdàn ní igbó olùsàkùn náà lẹ́nu àìpẹ́ yìí oko táwọn ológun ti dá ní bí 15 years ago wọ́n lé wọn kúrò ńbẹ̀ nígbà tí wọ́n lé wọn kúrò ńbẹ̀ ó kó àwọn oníyàn wọn kò fúnra lára wọn ní àwọn kápẹ́kọ̀ wọn ní bá láti wọn lórí títà òrùjú wọ́n fẹ́ àwọn oníṣọ̀ ọ̀tún wa ìjọba wà tó ló bá tọ́ mọ́tò àwọn àpò àtòkù wọn táwa tó pé bàbá ní káwá tọ́ torí ẹni múná lè fẹ́ wọlé oríṣiríṣi bẹ́ẹ̀ ló wà tó sì jẹ́ pé ó ní ìlú dára bàbá sì ń lò wọn àwọn tó tún wà ní kọ̀ọ̀tún àfẹ́ tí wọ́n jọ ń ṣiṣẹ́ bọ̀ nígbà bàbá dẹ̀ máa sọ lọ́sọ̀tọ̀ lóṣì ẹsẹ̀ bàbá náà ni wọ́n dúró sí. ṣàpọ̀ ọ̀pọ̀ ayé ìjọba àtọ́pá yìí wọ́n bá mú tó àárín ọlọ́run jẹ́ kíkẹ́ kó bàjẹ́ òkú àmì ẹ ṣeun kọ́lá ṣé gbogbo yín ti ń gbọ́ báyìí ṣe rí pé mi ò lè fi bàbá lọ́rùn sílẹ̀ má jàsálà Ìgbòho ṣàmì ẹkùn ọkọ Fúlàní arógun má ṣojú akọni Oòduà mi ò lè fi kí ló ti pè ọdẹ òfìfẹ́ mi lè fi wọ́n lọ́rùn sílẹ̀ mi ò lè back down kí lẹ tún gbọ́ tí kọ́lá yìí náà sọ wọ́n ní tó bá pààyàn tán wọ́n á sọ wípé àpagbé ni bàbá ló pa onítọ̀ bàbá ẹjọ́ ẹ ṣàtúnṣe mo padà bẹ̀ yín báyìí ẹ ṣe àtúnṣe mo padà bẹ̀ yín lẹ́yìn ẹ̀bẹ̀ ṣẹ́yẹ́dùn mi yàmàyàmà yìí tí bá ṣe ẹ̀yìn láìkẹ́ Ìgbòho gan ó máa kọ disclaimer pé látẹ̀mí lọ ẹyẹ yọ ẹ má pe lè díkè mọ́ mi mọ́ tí bá ṣí ẹnu mi fún ọ ni ẹgbọ́n tí kọ́lá yìí náà tún sọ ẹ̀yin tẹ́ bá wo program tí mo ṣe lánàá ibo ni mo sọ fún yín pé wọ́n kọ́ police station yẹn sí mi ò mọ kọ́lá yìí o ẹ gbọ́ iye àwọn tó sọ wípé àwọn wà bẹ́ẹ̀ àwọn wò mí ọláwọn tó 25 táwọn wo program yìí àwọn ọmọ onílùú ò ní ìfọ̀kànbalẹ̀ gbogbo wọn wá ń ṣe mítìnì bọ́n ṣe wá ń ṣe mítìnì tó wọ́n ò lè sọ̀rọ̀ nítorí Ọọ̀ni of Ifẹ̀ àti bàbá Ọọ̀ni of Ifẹ̀ wọn ò lè sọ̀rọ̀ àwọn ẹni ẹlẹ́ni wá mú nǹkan burúkú mọ́ra ọdún ọlọ́jọ́ wá dé gbogbo wa máa jọba ẹ mọ̀ pé ijó tó ń jó yẹn wọ́n jójó pé ẹ̀yà lálẹ́ tá a bọ̀ lẹ́ni ẹ̀ẹ́dẹ̀ bá wa yá mútù Ọọ̀ni ìnira yìí ti pọ̀jù fún wa wọn jíjú ayọ̀ ijó ìnira lọ́jọ́ ẹ̀ẹ́dẹ̀ wọn wá pọ̀ bíbá ní pálásì inú wọn ò dùn sí yín wọn fún sínú wọn tún funfun síta ni nítorí pé kí ni ọba ayé ba lórí ohun gbogbo ọwọ́ kan ni ọmọ àgbàgbé wọn sọ́gbà ọlọ́pàá àbí kẹ́yìn àgàlàntà ológùdù kó kó àwọn ọmọ ẹyẹ kó lọ pa àwọn ọmọ bẹ́ẹ̀ lórúkọ Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí ṣó yẹ kó dà bẹ́ẹ̀ ṣó yẹ kó dà bẹ́ẹ̀ mò ń sọ̀rọ̀ kan lọ ní ẹ̀kọ́ nígbà tí ẹni yẹn pè mí tẹ́ni yẹn sọ̀rọ̀ fún mi ẹ̀rù bà mí mo sọ fún yín pé láàárọ̀ mo ti pariwo láwọn èèyàn lórí pé ẹ má pẹ́ mi mọ́ ẹ lọ pẹ́ lómi gbogbo yín dákẹ́ sọ̀rọ̀ báwo làwọn èèyàn ṣe fẹ́ mọ ọdún burúkú tó fi ń jó yín tá bá sọ wípé ìlú tó ń ṣe ọdún tí gbogbo ọmọ ìlú máa túyáyá tó máa túyáyà jáde tán Ilé Ifẹ̀ ni bẹ́ẹ̀ dẹ̀ nínú burúkú jó wọn nílé Ifẹ̀ ọwọ́ mú mọ́ra Ilé Ifẹ̀ ní suffering and smiling ẹ̀sùn ìtẹ̀fí wò mí ẹ bá mi sọ ìtẹ̀fí wò mí kọ́lá ẹjọ́ tẹ bá wò mí lọ́wọ́ tẹ bá ti pè wọlé ẹ̀sùn ìtẹ̀fí wò mí ẹ̀ ọ̀kẹ́ kúrò bí tẹ̀ tí wò mí Ilé Ifẹ̀ gbọ́dọ̀ yẹ kó máa pè ní suffering and smiling ẹ wo bá dùn ọlọ́jọ́ bá dé ẹ wo bá dùn ajé bá dé ẹ wo bá dùn kíní kan bá dé ẹ wo bí ẹ ṣe máa tú síta tán bí wàá ara ni wọ́n mú nǹkan burúkú mọ́ra tí wọn ò lè sọ màá ṣe spíkà fún ìgbóhùnsáfẹ́fẹ́ ẹ ló kọ́là á gbọ́ yín. Ẹ pè lẹ́kọ̀ọ́ náà mo kọ́ tí hàn. Hello sir. Peter. Hello. Ẹ káàbọ̀ sórí ètò. Okay, mo à ń wò yín lọ́wọ́ ni o. Ṣé gbọ́ kọ́ tí kọ́tọ́ fi wò mí náà? Hello. Hello sir. Yàṣẹ tí ń gbọ́ wa. Àti gbọ́ gbogbo ayé gbọ́ yín kì í ṣe ibi nìkan. Ẹ pẹ̀lẹ́ máa pé ètò wa. Ètò ni ẹ sà. Ọlọ́run àfúnyíṣe Ọlọ́run àdúró tì yín Ọlọ́run ní parí lẹ́kún. Nǹkan tó ń dùn fún yín láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò ní bàjẹ́ nínú ayé yín. Àmì àṣẹ Èdùmàrè.
nǹkan tí mo fẹ́ dá sí lórí ọ̀rọ̀ yẹn Ológùdù tí wọ́n sọ yìí Jímọ̀ Àgàlàǹtà tí wọ́n sọ yìí kò kí ń ṣe oko bàbá ẹ̀ ní Ògùdù ó lé àwọn tó wà ń bẹ̀ ní. ẹ máa sọ̀rọ̀ yín bàbá mi gbogbo wa ń gbọ́ yín dáadáa. Yes, ó lé àwọn tó wà ní Ògùdù ní kò kí ń ṣe oko bàbá ẹ̀ rárá bàbá ẹ̀ ó wá ṣe iṣẹ́ ọdẹ níbẹ̀ yẹn ni tó ti gbàgbẹ́ yẹn mọ́ wọn lọ́wọ́ gbogbo nǹkan tó bá tẹ̀sán fóun ṣe nífẹ̀ẹ́ àṣegbé ló máa ń pè é kó nítorí Ọọ̀ni ló ràn Ọọ̀ni àtìlẹ́yìn ni ó ti lé àwọn tó wà fẹ́ kó lóko àwọn tó wà níbẹ̀ àwọn tó níbẹ̀ yẹn gangan ìdílé Fámóyèwá náà máa ń pè wọ́n ìdílé Fámóyèwá ẹ bá pariwo síta kí ìdílé Fámóyèwá náà jáde ìdílé Fámóyèwá náà máa ń pè àwọn tó ní Ògùdù ó ti lé àwọn bàbá yẹn bàbá tó jẹ́ representative family yẹn báyìí 86 years old ìyá ń jẹ bàbá yẹn láti bí ọdún mẹ́ta báyìí ọdún kejì tọ́rọ̀ ti wà ní kóòtù rẹ̀ kí bàbá yẹn sọ pé kó fi okòó sílẹ̀ tó fi àjẹ bàbá yẹn ó na ọmọ bàbá yẹn nínú igbó ó ba fóònù ẹ̀jẹ̀ ó da gbogbo nǹkan wọn rú ó pa gbogbo fámìlì wọn ó ti pa gbogbo fámìlì bàbá yẹn tán mi ní parọ́ fún yín àwọn tó ń sá fún mi kó má tún pa wọ́n gbogbo ilé ìtòjẹ́ gbogbo àwọn ìjòyè fẹ̀ ó ṣe Ọọ̀ni nìkan gbogbo àwọn ìjòyè fẹ̀ ti gbà bọ̀dé wọ́n ti gbọ́ owó wọ́n ti gbà bẹ̀tẹ́lẹ̀ bá pariwo síta àwọn ìjòyè ilé Ifẹ̀ wọ́n ti gbà bọ̀dé kó ṣe Ọọ̀ni nìkan gbogbo wọ́n ti gbà bọ̀dé lọ́ọ̀yà Ọọ̀ni Adétìtẹ̀ ó ti gbà bọ̀dé Anthony General tẹ mẹ́ńṣẹ̀ yẹn náà lánàá lórí ètò òun náà ti gbà bọ̀dé ẹjọ́ kò sí ọkọ̀ tó gbà bọ̀dé bá a pọ̀ rere wọn síta gbogbo wọn ti gbà bọ̀dé nílùú Ifẹ̀ àwọn èèyàn lè dúró nílùú mọ́ àwọn èèyàn ti sára wọn tó wà lókèèrè tó jẹ́ bí àtúrà wọn ò wá lé mọ́ Ifẹ̀ ti gbà bọ̀dé ẹgbẹ́ bá wa pariwo wọn títẹ̀ ìdé ìnáwó náà ti ṣe àgbogbo prógámù yìí àtẹ̀wò yìí lọ́wọ́lọ́wọ́ wọ́n ti gbà bọ̀dé ẹ jọ̀wọ́ ẹ̀kọ́ àtúnṣe Ọlọ́run àtúnṣe yín náà ṣe ẹ gba àwọn ìdílé yẹn kò nínú ìjà àwọn ìdílé yẹn wọn lè sọ kankan báyìí fún bá wọn ti kó jìnnìjìnnì bò wọn láwọn tó ní ìdílé Fámóyè tán ní ibẹ̀ yẹn Fámóyèwá náà máa ń pè wọn wọn ti kó jìnnìjìnnì bò wọn Jímọ̀ ti gba bẹ̀yẹn mọ́ wọn lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa fún ètò yẹn ṣe dáadáa ìdílé Fámóyèwá ló ní bẹ̀rẹ̀ kùn ṣe Jímọ̀ ìdílé Fámóyèwá ẹ contact mi mi ò gbowó lọ́wọ́ èèyàn ẹni bá ní mo gbowó lọ́wọ́ òun kó mú proof jáde ẹ contact mi kẹ́bẹ́ òbí máa ní kẹ́ mówó wá no I just want evidence from you people how true is this ẹ contact mi ìdílé Fámóyèwá ẹ contact mi ká lè mọ̀ bá ṣe máa ṣe show yẹn. ìdílé Fámóyèwá olóni bẹ̀yẹ kọ́ sílẹ̀ bẹ́yẹ ìdílé Fámóyèwá ló máa ń pè àwọn ló ní Ògùdù ìdílé Fámóyèwá ló ní Ògùdù ẹni tó kọ́kọ́ jẹ ọba Ògùdù baálẹ̀ náà máa ń pè é ìgbà tí bàbá yẹn fún ọjọ́ kejì ni Jímọ̀ Àjàyí jáde Jímọ̀ ló ṣe kú bàbá yẹn ó tún fẹ́ ìyàwó bàbá yẹn. ìyá Ológùdù bàbá yẹn gbà bàbá fún ọjọ́ kejì ló fẹ́ jẹ baálẹ̀ bẹ̀ baálẹ̀ ló kọ́kọ́ jẹ́ ní ọba yọ ní àná baálẹ̀ ló wọ́n jẹ tẹ́lẹ̀ gbà tí Ọọ̀ni tó kú lóyè tó wá yan ìdílé yẹn ní ọba tó bọ́rọ̀ bẹ̀ yẹn ti jẹ́ nìyẹn Jímọ̀ ti lé àwọn tó ní bẹ̀rẹ̀ jọ kúrò ó dẹ̀ ti fẹ́ pa gbogbo ìdílé yẹn tán. ìdílé Fámóyèwá Ọọ̀ni ọ̀fíìsẹ̀ gan mọ̀ pẹ́sẹ́ntì Ọọ̀ni ọ̀fíìsẹ̀ mọ̀ pé ìdílé Fámóyèwá ló ní ibẹ̀ yẹn gbogbo àwọn ìjòyè ní pálásì Ọọ̀ni ọ̀fíìsẹ̀ ní ẹnu wá ilé Ifẹ̀ wọ́n mọ̀ pé ìdílé Fámóyèwá ló ní ibẹ̀ yẹn ẹ pariwo síta pé ìdílé Fámóyèwá níbo náà wà kán yọjú síta ìdílé Fámóyèwá àwọn ló ní Ògùdù ẹ ṣe. ẹ ṣeun Kọ́lá ṣe ráyé báyìí èyí tẹ̀ wá evidence ṣe ẹ̀rẹ́ evidence báyìí ìdílé Fámóyèwá special announcement ẹ pè mí pẹ̀lú àwọn ẹ̀rí yìí tẹ́ bá ní lọ́wọ́ ṣé wá ní gbogbo àwọn ẹ̀rí yìí yẹn èmi náà máa tọ́jú ẹ̀ torí èdè kan torí ọ̀la torí àwọn kan wà lè fẹ̀ yẹn wọ́n ya wèrè gan wọ́n mọ̀ yọ̀ sùn màá lè mọ bí mo ṣe máa fi gbogbo ẹ̀rí yìí that is why when I don't have evidence I will talk because mo mọ law I will come outside and talk with my evidence tí bá dẹ̀ sọ fún yín wípé iná ń jó lórí omi ẹ̀yẹ kan lọ béèrè eru ẹ̀ máa fún yín lérú ẹ̀ nílé ìwòtọ́ wọ́n á díràgì ọ̀nì gbìgbìgbìgbì wọ́n á díràgì wọn díràgì yẹn bad death ẹ wọ́n ra fìlà ṣé ẹ̀rọ fìlà tí mo ṣe ìbò ní wọn ní kọ́lọ́kọ́lọ́ àsìkò tútù làwà yẹn ra fìkọ́ ìbò etí yìí òde yá nìyẹn ẹ wọ́n ra fìlà wà lóríṣiríṣi ṣé tún ti gbọ́ yẹn báyìí Lady K má jẹ́ kí wọ́n ti pa gbogbo ọ̀pẹ kọ́ ló ní gbà ugun àbí kí lọ́kọ̀ yìí wàhálà ìkọsẹ́ tó lè tì mí pa àfi tí bá tún máa tì yálà ìyá bàbá ńlá kó àwọn ọmọ àlè pa àfi tí bá máa tì wọ́n ẹni ní evidence ṣòkè òhò tẹ bá mọ ohun tí mo ní lọ́wọ́ tọkàn mi fi balẹ̀ àti ṣe ṣó yìí
tọkàn mi fi balẹ̀ láti ṣe ó yẹ kẹ́ mọ̀ pé mo ní nǹkan lọ́wọ́ tí bá kó jáde àyà yín á já ṣé kí n gbé fídíò fọ́tò bàbá jáde láàárín àwọn ọmọ kan ó máa ṣọ́ọ̀kì tí bá gbé síta bàbá ẹ má jẹ́ káwọn kan sọ fún yín wípé kò sí kankan filedige ilẹ̀ ẹnu ló ń tà abánidá ò ní bá ní débẹ̀ o ẹ má yẹ kó sọ bẹ́ẹ̀ fún yín ebi lèmi máa sọ fún èyí sí pé ẹ má jẹ́ kó tì í ẹ má jẹ́ kó fún yín lómi ìfọ̀kànbalẹ̀ mu ẹ má wá nǹkan ṣe sọ̀rọ̀ tó wà lẹ̀ you have to do something sir Ológùdù ẹ gbọ́dọ̀ dì tó lẹ̀ tó bá jẹ́ tòótọ́ ohun tẹ́ sọ wípé ẹ mọ̀ kọ́kọ́ nípa nǹkan tó Ológùdù ṣe òun lẹ́yìn náà fi etí ara yín gbọ́ yìí ẹnìkíní ẹnìkejì ẹ̀yin ọmọ fẹ́ tí àwọn kìíní ìbá kọ́ngùn sọ́dọ̀ yìí ẹ pé wọlé kọ́lí ṣò lélẹ̀ ẹ jẹ́ kí gbogbo ayé mọ̀ nǹkan tẹ́ ń face ó fà ìgàn mú bọ̀ ọwọ́ mi ti ń tutù ẹ jẹ́ kí n mú bọ̀ òtútù yẹn pọ̀ ìta yẹn ò fi taratara hàn my head is getting cold ẹ má jẹ́ kí wọ́n ṣe kíni kí wọ́n tì yí pa mo dẹ̀ fẹ́ kí gbogbo yín mọ̀ pé àìlè sọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ orí burúkú gidi ni ó bẹ́tà kẹ́ speak up kí ìdè tó fi dè yíyẹ kó lè jà ṣẹ́rí igi kan ò lè dágbó ṣe mo sọ bẹ́ẹ̀ fáwọn sẹ́ẹ̀tì kan náà láàárọ̀ yìí mo ní gbogbo tẹ́kọ̀ọ́ ń pè mí lẹ́yìn tẹ́ ń pè mí lẹ́yìn ó bẹ́tà kẹ́yìn náà bọ́ sórí social media kẹ́ pariwo a lot of people á lè mọ̀ pé yes this thing is real wọ́n á lè mọ̀ pé ó real pé kì í ṣe wípé Lady K kan bọ́ta wá pariwo ẹ wo bí mo ṣe pariwo lẹ́ẹ̀kan kì í ṣe pé mo kàn wá pariwo lásán ẹ̀yin tí ẹ bá wá lè gbé fèsì yín bọ́ síta ẹ gbé ohùn yín síta anytime tí mo bá ti ṣe program ẹ pè wọlé mo máa ń sọ fún èèyàn yìí pé you come to my WhatsApp ó pè sórí ètò má rò bóyá o save àbò send anything information sí mi màá wá sọ pé lágbájá ló send ẹ bí iṣẹ́ ọmọ àlè bí iṣẹ́ ọ̀dàlẹ̀ tí bá ṣe bá jẹ́ pé mi ò ṣiṣẹ́ fún wọn Yorùbá nìyẹn tí bá gbórúkọ ẹni yẹn síta ṣé mo fẹ́ kọ́ fi fún mi lówó ni ìyí tí ma fi fọwọ́rúkọ ẹni yẹn tí ma fi bá ẹni yẹn láyé jẹ́ wáì tí mi ò kúkú gbowó lọ́wọ́ ẹ̀ so mi ò ń ṣe bẹ́ẹ̀ á ti mọ ìlú táwa wípé olóòtítọ́ kì í lẹ́ni tí ó bá ṣe ohun tí Nàìjíríà ṣó mi ni èmi náà lè ní ìgboyà tó tó yìí náà èmi gan máa bẹ̀rù ṣùgbọ́n Nàìjíríà fún mi lókun àtagbára mo lọ college of education mo lọ mo bọ̀ àbẹ́mọ̀ pàbújá tí mo lọ yẹn mo lọ college ni 4 months lẹ́wọ̀n college ni mo lọ kẹ́kọ̀ọ́ ni mo dẹ̀ tún kẹ́kọ̀ọ́ wípé gbogbo ohun tó bá ṣe you have to have your evidence why tí wọ́n release fóònù mi evidence àwọn kan yapa lórí ẹ̀ mo ti sọ lórí ètò mi mo ní ká ní mo mọ̀ ní pé orúkọ báyìí máa ṣẹlẹ̀ bá ti transfer àwọn evidence yẹn àwọn sẹ́nítọ̀ tó wà ní ìhòòhò pẹ̀lú àwọn ọmọbìnrin mo ní fídíò yẹn lórí fóònù yẹn àwọn sẹ́nítọ̀ Nàìjíríà ó wà lórí fóònù mi tó wà lọ́dọ̀ àwọn DSS tí gbogbo wọn láwọn lọ sí meeting wọ́n ti ibi tó máa ti lọ ṣe meeting yẹn wọ́n ti ní bí hall kan bẹ́ẹ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀dì dọ̀wọ́ pọ̀ jọ sínú wọn wá kóbìnrin wọlé gbogbo wọn máa bára obìnrin sùn lójú ara wọn bẹ̀ ìkọ́nu wọn ló ṣe fídíò ẹ̀ tó ṣe báyìí oríṣiríṣi obìnrin oníkálukú bá sùn ní ìhòòhò fídíò yẹn wà lórí fóònù mi tó wà lọ́dọ̀ àwọn DSS ó wà bẹ́ẹ̀ so mo ti kẹ́kọ̀ọ́ mo ti gbọ́ so gbogbo ẹ̀yà mọ́ Ifẹ̀ ẹ lè sọ̀rọ̀ but mo fọlọ́ tí ara mi láti sọ̀rọ̀ fún yín mi ò béèrè owó lọ́wọ́ anybody mi ò gbàbẹ̀ tẹ́lẹ̀ mi ò gbà kankan lọ́wọ́ anybody I stand for káyé kó dáa kò dẹ̀ sí kò síye mílíọ̀nù téèyàn fẹ́ gbé wá fún mi láti fi ṣọ́ọ̀tì ẹnu mi owó ẹ lọ ṣàrà ni ṣẹ́bùṣẹ́bù ló bá dé mi ò wá godfather mi ò wá godmother orí burúkú mi ò wá àwọn godfather ọbàyé jẹ́ mi ò wá olórí ìkà tí ò láàánú ọmọlàkejì mi ò wá nínú ayé mi lákàtà mi tó bá gba Yorùbá nation gbogbo ọba tí mo ti bú ẹ pa pọ́pọ̀ ẹni kọ́ máa fún mi lóyè kò ní dáa fún yín mi ò wóyè yín mi ò wá oyè yín mo sọ kíní kan lórí programu tí mo ṣe lánàá mo ní tí ilẹ̀ Yorùbá bá dúró èmi Àyọ̀ká ò ní kúnlẹ̀ síwájú ọba kankan pé mo lọ kí ọba kankan mo mímì ẹ̀mí mo tún ti bọ́ lọ́wọ́ mi dá máa jàbù yẹn láàárọ̀ nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní tí ẹ bá wo fóònù mi ẹ̀yẹ́ èèyàn mo ní the new fóònù mi ti kú from different family message kan lọ ní fún wa I was like kí lélẹ́yìn lórí kí ló ti pé tá máa fi send message látòrí Facebook messenger mo ka message títí mi ò lè kà tán mo ka message títí mi ò lè kà tán oníkálukú kò send information oníkálukú send petition tí wọ́n ti kọ against Ológùdù tí Ọọ̀ni òfìfì òdẹ̀jẹ́ kọ́ ní justice
wọ́n dẹ̀ send àwọn petition yẹn sí mi ẹyẹ ìyọ̀bọ ní nǹkan wà lọ́wọ́ mi sẹ́ ó pọ̀ tẹ́lẹ̀ bá ma sọ lọ́sọ̀bọ̀ Ọọ̀ni of Ifẹ̀ tẹ́lẹ̀ bá ma sọ lọ́sọ̀bọ̀ Ọọ̀ni of Ifẹ̀ tẹ́lẹ̀ bá ma sọ lọ́sọ̀bọ̀ Ọọ̀ni of Ifẹ̀ ẹ̀dẹ̀ sọ fún mi pé ẹ̀mọ̀ kọ̀ọ̀kan pa ẹ̀ kí n má sùn kọ̀ọ̀kan pa yín mọ́ kábíyèsí ẹ̀mọ̀ kọ̀ọ̀kan wọ́n wá ṣá àwọn èèyàn níwájú pálásì yín ṣé àsìkò yẹn gbogbo píríọ̀dù yẹn ó kó òwú sí yín létí gbọ́ táyé àbí ẹ wà nínú yàrá kọ̀kọ̀ ẹ bá àwọn gbarúbọlẹ̀ jẹ́ fódìdí oṣù kan gbọ́ nǹkan kan tó ṣẹlẹ̀ wípé níwájú pálásì yín Ológùdù ń ṣàwọn ọmọ Yorùbá síbẹ̀ níwájú pálásì yín fídíò wà lẹ́nà ẹ lọ sórí Google ẹ lọ wo gbogbo atrocity tó Ológùdù ti commit tó bá dẹ̀ bá sọlọ sọ́bọ̀ á ní kábíyèsí lòun ṣiṣẹ́ fún àsàtàná ó sì sọ pé kábíyèsí lòun ṣiṣẹ́ fún àsàtàná àdóòdè kí kábíyèsí tó ní kí Anthony General lọ gbà sílẹ̀ ẹyẹ èèyàn kí lẹ tún fẹ́ ní proof tẹ́fẹ́ fi mọ̀ wípé ìkà lọ ní Ọọ̀ni of Ifẹ̀ kí lẹ tún fẹ́ tẹ́fẹ́ fi mọ̀ pé Ọọ̀ni fowó lágbàwò èèyàn lójú ní Ifẹ̀ Ọọ̀ni jayékáyé kábíyèsí mo láǹfààní àti ọ̀fẹ́ láti sọ fún yín lásìkò yìí pé àwọn ọmọ Ifẹ̀ tutọ́ dúdú sínú wọ́n tu funfun síta pẹ̀lú yé ni inú wo ò dùn sí yín ó bá dé jẹ́ tó bá jẹ́jọ́ kọṣá alálẹ̀ àdìdí àgbèwọ̀ níjà alálẹ̀ Ilé Ifẹ̀ omi Ifẹ̀ ewé Ifẹ̀ iyẹ̀pẹ̀ Ifẹ̀ igi Ifẹ̀ gbogbo tó lọ dá sílẹ̀ Ifẹ̀ á dìde ìgbèníjà fáwọn ọmọ Ifẹ̀ kò dẹ̀ sí bó ṣe máa dìde ìgbèníjà yẹn tẹ̀lé fara kó níbẹ̀ because ìyà tó ń jẹ́wọ́ tínú wọn bàjẹ́ tínú àwọn gbogbo bàjẹ́ tó ń fi ewu orí sunkún ní yàrá ìkọ̀kọ̀ ìtìdájọ́ yẹn bá máa dé ẹ máa fara kó níbẹ̀ nítorí gbogbo àwọn tó fìyà jẹ wọn tó bá ṣe lọ́ṣọ̀bọ̀ wọn lọ́ọ̀ni of Ifẹ̀ làwọn ṣiṣẹ́ fún ẹ máa kó bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ yóò ní lọ láláì jìyà ó bẹ́tà ó gbé yìí kọ́ lọ fún fọlọ́hún gbogbo ohun tẹ́ gbà gbogbo ilẹ̀ onílẹ̀ ẹ return ẹ̀ mo fẹ́ believe wípé ẹ̀mọ̀ kankan nípa nǹkan tó Ológùdù ṣe báwo mo ṣe máa believe mo fẹ́ gbọ́ pé wọ́n ti rọ̀ lóyè ẹ pàṣẹ fún gbogbo lọ́balọ́ba tó bá jẹ́ tòótọ́ la ní olórí ọba ní ilẹ̀ Yorùbá tó bá jẹ́ tòótọ́ lẹ jẹ́ olórí ọlọ́ba tó bá jẹ́ pé tòótọ́ ẹ̀ ń ṣe camouflage ẹ̀ ń ṣọba AliExpress ẹ̀ ń ṣe ọba tó fi ń ṣẹ́pẹ̀ fọ́ba mo fẹ́ gbọ́ pé wọ́n ti rọ̀ Ológùdù lóyè ó gbé ti fọnfọn lóhùn mo bẹ̀ yín mo ṣe gbogbo ẹ̀ lórí social media bí pé ẹjọ́ ìgbà tí mo bẹ̀ yẹ ní fídíò yẹn èyí tí mo wá fi tutọ́ sókè lánàá tí mo fi fojú gbà ìyẹn lẹ wá rí ẹ rí pé káyọ̀ ló máa ń ṣe bẹ́ẹ̀ ìka èèyàn ló máa ń wùwà wùtẹ́wùyẹ gbogbo ohun tí mi ò ṣe lè let go nìyẹn I will stand for the people of Ilé Ifẹ̀ ìbáwò yìí kẹlọ́ kó gbogbo àwọn ìyá mọ̀pọ̀ àti ìyá aláya kìíní kan ìyàwó ṣàyà kìíní kan dìde àdàbí tí ó bá ń ṣàwọn ọmọ Oòduà ni mò ń jà fún àdàbí tẹ́ bá fìyà jẹ wọ́n nílé Ifẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ tòótọ́ lè fìyà jẹ wọ́n nílé Ifẹ̀ yẹn bẹ́ẹ̀ bá wa ewé kò ní jẹ́ bẹ́ẹ̀ bá wa egbò kò ní jẹ́ lórí èmi Lédìkè bẹ́ẹ̀ bá pe ìpàdé ọ̀wá sún àràpayé lórí ọ̀rọ̀ mi fún ibi àfi tẹ́ bá pè pàdé ire mo lè kéré lójú o ṣùgbọ́n mo ní ohun tó ju àgbà lọ mo ní Ọlọ́run Elédùmarè iṣẹ́ tó lódùmarè rán mi sáyé ni mo jẹ́ torí èmi kò respect pé mo lè ṣe ohun tí mo ṣe láyé mi kí ló dé èlò jáwọ́ nínú ìkà kí lè ní tó ṣú mo fẹ́ gbọ́ mẹ́sẹ̀jì látọ̀dọ̀ yege ní màá fi wá mọ̀ bóyá kí n gbé àṣírí bàbá yín síta àbí kí n má gbé síta ọ̀la Sunday mo fún yín 24 hours ẹ̀yẹ yọ kí ni time sọ báyìí this is 1 o'clock ní Canada 24 hours ni mo fún kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ mo fẹ́ mọ̀ bóyá bàbá mi ni wọ́n tòótọ́ mo fẹ́ mọ̀ bóyá bàbá Oòduà ni wọ́n mo fẹ́ mọ̀ bóyá olórí aládé ni wọ́n bóyá wọn sì ṣe olórí aládé mo fẹ́ mọ̀ bóyá abiyamọ ni wọ́n mo fẹ́ mọ̀ bóyá wọn ò mọ̀ sí nǹkan tó ń ṣe ìtòótọ́ mo fẹ́ mọ̀ tẹ́ bá gbé ìgbésẹ̀ I will know people will call me 24 hours me for you 48 hours or else I'm coming outside tomorrow to expose your father with evidence kì í ṣe threat ẹ bá rí ní threat ẹ wá aṣọ mo ti rán dọ̀pọ̀ program tèmi ẹ jẹ́ gbé kábíyèsí kúrò. Then mo fẹ́ pass message sí Anthony General before I go I fear no evil èmi Àyọ̀ká àbí mo ti fear ni ẹ mọ̀ pé èèyàn tó bá ti ní ìyá tí ò ní bàbá tó ti dánwó orúkọ ẹ mọ̀ pé ọmọ ní coconut head kò lólùbẹ̀rù kò lólùbáwí kò sẹ́ni tó lè pè sákìyèsí fún mi pé ìwà bá wa tọmọdé kò tiẹ̀ jẹ díẹ̀ kò sí so I get coconut head
Okay, 7 p.m. ní Nigeria. Jẹ́ wo náà ṣó lè work 24 hours ni mo fẹ́ fún wọn. 24 hours ni mo fẹ́ fún kábíyèsí 24 hours ni mo fẹ́ fún wọn. Hello caller. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ sá o. Ẹ ṣe pè mí lórí WhatsApp instead of direct call. Okay, ẹ fẹ́ rajà ni. Ó yá mẹ́sẹ̀gì mi lórí WhatsApp. Nàìjíríà lẹ wà bí? Nàìjíríà èkó la wà. Màá fún yín nọ́mbà tó máa ta fún yín Nàìjíríà. Ẹ mẹ́sẹ̀gì mi ní WhatsApp. Ẹ mẹ́sẹ̀gì mi ní WhatsApp. Okay. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá máa wo program mi tẹ́ bá fẹ́ pè mí. Ẹ máa pè mí ní WhatsApp ẹ̀yin tẹ́ bá wà Nàìjíríà. Ẹ jọ̀ọ́ owó yín tó máa jáyẹ is something 500 per minute. Owó ni. Anybody tó bá fẹ́ pè mí láti Nàìjíríà ẹ pè WhatsApp. Ẹ pè mí lórí WhatsApp. Ẹ máa get me. This is my WhatsApp number also. So ẹ pè WhatsApp ẹ jọ̀ọ́. Ẹ má máa pè direct mọ́ torí owó. Now, mo fẹ́ bẹ̀ Anthony General. On behalf of gbogbo ọmọ ọkọ Ilé-Ifẹ̀. On behalf of gbogbo àwọn tí ìyà jẹ ní Ilé-Ifẹ̀. Anthony General ẹ jọ̀ọ́ sà. Mo fi Elédùmarè bẹ̀ yín bàbá mi. Ẹ ní dààmú. Àtúbọ̀tán àwọn ọmọ yín náà ò ní bàjẹ́. Ẹ jọ̀ọ́ anytime tó bá ti pè yín fún kéèsì báyìí. Ẹ máa withdraw sà. Actually, mo gbọ́ gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ nígbà tẹ́ lọ bá wọn gba Ológùdù jáde. Mo mọ ẹjẹ sáyé tó mẹ́sẹ̀gì. Ẹ jọ̀ọ́ 1 minute. Ṣé gbogbo ayé ti fẹ́ tẹ́ mẹ́sẹ̀gì mi? Ẹ pè wọlé. Mi ò náìsí o. Ẹ àyà mi ò wá kéèyàn àyà mi o. Ẹ pè wọlé yín náà fẹ́nu yín sọ̀rọ̀. Wọ́n ní ẹnu èèyàn. Lèèyàn fi kọ́ méje. Ẹ fẹ́nu yín kọ ẹ̀ jẹ́. Ẹ fẹ́nu yín kọ ẹ bọ́ síta. Ẹ wọ́n dá mẹ́sẹ̀gì jọ fún mi. Ṣé kí bíìlì yìí kì í fowó lé yín lọ? Bóyá ti bá sọ pé ìwọ ọmọ ọ̀fẹ́ tó bá fẹ́ mẹ́sẹ̀gì mi o, iye báyìí ló fẹ́ gbà, bóyá ẹ máa sá. Because this message is too much. Àjọ máa ṣẹ́ ni. Èmi nìkan ò lè dá ṣe fún yín. Mi ò dẹ̀ nídìí owó yín. Ẹ tọ́jú owó yín sápò yín. Kò sí nǹkan tí mo fẹ́ fowó yín ṣe. Ẹ wò ó, ṣẹ́rí wọ̀n bá owó robo tí mo gbélẹ̀ tí ló gebi tó gebi jẹ. Ẹni Ọlọ́run bá bù kó bù mí, ó pè mí. Ẹ má fi mẹ́sẹ̀gì pa mí. Kí má lè yẹ fóònù mẹ́sẹ̀gì ni. Wọ́n ti jà àwọn èèyàn níyà jìnnà nílé Ifẹ̀. So gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe lọ, Anthony General, mo bẹ̀ yín sà. Ẹ wò mo kúnlẹ̀ fẹ́lẹ̀ dá yín. Ẹ jọ̀ọ́ sà. Actually mo gbọ́ nǹkan tẹ́ sọ lánàá fún Ológùdù. Ẹ sọ̀rọ̀ fún lánàá nígbà tẹ́ lọ bẹ̀lẹ̀ pé ṣó dáa kó jẹ́rú ẹ̀ ló máa bá bí. Ẹ̀yin èèyàn wọ́n fi ìdí ìbọn wọ́n fi lu ọba yìí. Kẹ́lẹ̀ wọ́n kọ́ bó ṣe ń lọ. Mo ní mo ti fi kámẹ́rà sí fẹ́ ẹ̀rọ bí mo ń ṣeré ni. Gbogbo ẹ̀ ni mo mọ̀. Ọ̀rọ̀ tá Anthony General dẹ̀ sọ. Gbogbo ayé wọ́n ṣe olóòótọ́. Ṣùgbọ́n wọ́n ṣe kí ni? Wọ́n fi ọ̀wọ̀ fẹ́ni tó wọ̀ tọ́ sí, which is Ọọ̀ni of Ifẹ̀, ló jẹ́ kó gbé ìgbésẹ̀ láti gba olójú dúdú jáde. Because according to the information tó dọ́dọ̀ mi, I'm not there. Wọ́n ní Anthony General sọ statement kan níbẹ̀ wípé ṣé irú yín ló yẹ kó bá níbi nǹkan báyìí? Ẹ wo bí ṣòkòtò ṣe jábọ̀ dé. Wèrè ò tí ì sun oorun 48 hours ní sẹ́ẹ̀lì, ṣòkòtò Ológùdù ti jábọ̀. Tó tún gbọ́ pé Lady K ti fẹ́nu sí jìnnìjìnnì máa yí ẹ̀. Ìwọ tó ò fẹ́ kí wọ́n jẹ́ níyà ṣùgbọ́n tó ń fi ìyà jẹ èèyàn. Ìwọ kan owó pace tó máa pass through tó bá jẹ ìyà díẹ̀. Kò wá wò ó mọ́ nǹkan tí àwọn tó ń fi ìyà tó pọ̀ jẹ. Kò wo nǹkan tó ń là kọjá. Kò wá fi wò ó pé ṣé ohun tó ń ṣe fún wọn ṣó dáa. So Anthony General, mo bẹ̀ yín sà, please, wọ́n gbọ́dọ̀ tún Ológùdù gbé. Gbogbo petition bàbá ẹ ti ṣiṣẹ́ débi èrè. Ẹ ti ṣiṣẹ́ tó lábìláka. Èèyàn ni yín. Ẹ ń ṣe ẹranko. Ọ̀tọ̀ lèèyàn tó dáwọ́ èèyàn bóra ṣùgbọ́n ìwà ẹranko ló máa wà nú ẹ̀. You are not that type of person. Sir, please, I beg you. Ẹ má bá wọn dá sọ́wọ́ Ológùdù mọ́.
ẹni tó bá ti ṣẹ̀ kó fèsì lọ ẹ lè sọ wípé ẹ gbọ́ gbogbo atrocities tó Ológùdù commit Ológùdù pàyọ̀sá gbogbo àwọn tó pa yẹn kí lẹ̀ṣẹ̀ wọn they did nothing gbogbo dúkìá onídúkìá tó gbà ẹjọ́ yìí tẹ́ bá gba Tony General of Osun State ẹ bá mi tag wọn àwọn ló ní mẹ́sẹ̀gì yìí ẹ̀yin tẹ́ bá lè bá mi screen record ẹ bá mi screen record ẹ jù fún wọn ẹ bá mi ṣe kíni ẹ bá mi share program ẹ jẹ́ kó dọ́dọ̀ wọn ẹ ṣe ní ṣe wípé ọmọ wọn ránṣẹ́ sí wọn kó jọ mo ra wẹ́ẹ̀bẹ̀ sí wọn ni kó má bá wọn dá sọ̀rọ̀ yẹn mọ́ kí Anthony General jọ kó bọ́lẹ̀ bẹ́ẹ̀ kó má dá sí mọ́ kí Anthony General jọ torí Ọlọ́run dẹ́ mo fẹ́ bẹ̀ Barrister Fẹ́rànmi ẹ̀yin Anthony General pè tẹ́ lọ gba máì sílẹ̀ ẹ̀yin méjèèjì lẹ́jọ́ ṣiṣẹ́ yẹn Barrister Fẹ́rànmi mo fi Elédùmarè bẹ̀ yín o tọ́ba ni àwọn tó sùn wọ́n ni mo ṣe àwọn tó sùn wọ́n ni mo ṣe bí ò ṣàwó ìkà bí ò ṣàwó ọ̀dájú àwọn tó sùn wọ́n ni mo ṣe àwọn tó sùn wọ́n ni kẹ́ ṣe o ẹ má ṣàwó ọ̀dájú o Barrister Fẹ́rànmi ẹ má ṣàwó ọ̀dájú o àwọn tó sùn wọ́n ni kẹ́ ṣe o gbogbo yín pátápátá ẹ má ti torí wípé ẹ ti jọ jẹ ti jọ mú kẹ wá ti torí ẹ wá sọ wípé ẹ máa fìyà jà wọn aláìṣẹ̀ ẹni tó ṣẹ̀ ló máa gbádùn Barrister Fẹ́rànmi mo fi Elédùmarè bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ kọ̀ wo títí ewu orí àwọn arúgbó tí wọ́n ti sọ sí ìhòhò ẹni tó bá ṣẹ̀ ẹ jẹ́ kó fèsì lọ ẹ sì tọ́ ní òfìfẹ́ dáhùn ẹ jẹ́ kó yé bàbá pé bàbá gbogbo ohun tá a bá ṣe lé ní ìtọ́ni lọ́jọ́ ọ̀la ẹ má jẹ́ ká fọwọ́ pa Ológùdù ẹ má jẹ́ ká fọwọ́ pa lójúmọ́ ẹ jẹ́ kó fèsì dájọ́ ẹ má jẹ́ kó ba ọjọ́ ọ̀la wa jẹ́ ẹ má jẹ́ kó borúkọ wa jẹ́ now ẹ wò ó sì tí Ológùdù ò bá ṣe ohun tó ṣe ṣèmi Àyọ̀ká máa drag on ní òfìfẹ́ ta ni bí láti drag on ni I'm nobody irú mi kọ́ ló ń sọ mo sọ from day one mo ní kì í ṣe irú mi ló máa drag on ni ṣùgbọ́n tó ní bá ṣe ohun tí ò tọ́ tí ò yẹ Elédùmarè á kó mi ní agbára láti drag on ni ìrí pé kò ṣá ló pè mí. ọjà tó lọ. wọ́n ti lọ fún ṣá. mo fẹ́ kọ́ tí kọ́ yìí ẹ jẹ́ pa fóònù mi ẹ jẹ́ pa íńtánẹ́ẹ̀tì mi. mo ti pa íńtánẹ́ẹ̀tì kò sẹ́ni tó lè pè mí fọ̀dà kò ṣá ló ń pè mí. tẹ́ bá ṣe ohun tó dáa mi ò ní wá síta wá drag anybody débi tẹ́ni jẹ́ kí gbòòwò gbádùn. ẹ tún sì lọ pé máyì. I will not. For now, mi ní bá má já sọ̀rọ̀. Tẹ́ bá ṣe nǹkan tó dáa, Lady K ò ní wojú yín. Tẹ́ bá ṣe nǹkan tó dáa, mi ò ní drag yín. Tẹ́ bá ṣe nǹkan tó dáa, má má pọ́n yín lé. Anyways, Barrister Fẹ́rànmi àti Anthony General mo fi Elédùmarè bẹ̀ yín méjèèjì. If I have offended you for calling your name outside, I'm sorry. But I have to do this so that message mi á lè dọ́dọ̀ yín. Anthony General, lè kà sí offense pé mo gbé picture yín síta because your picture is everywhere. So Google is something kan. Èèyàn tó bá fẹ́ kó gbé picture yín síta kò ní gbé picture síta fúnra rẹ̀ gangan. So your picture is outside already. But for me bringing your picture on my platform is just to plead to you, not to fight you. Èmi ijó tèmi máa ń ṣíwájú àlọ́. Not to fight you, sir. Mo wá bẹ̀ yín ni. Ẹ jọ̀ọ́. Mo fi Elédùmarè bẹ̀ yín. Anytime. I will not pick the call. Anytime. Tó bá ti pè yín báyìí. Especially lórí ọ̀rọ̀ Ológùdù. Ẹ jọ̀ọ́ ẹ má dá ẹ fi style. Mo mọ̀ pé ẹ lè kọ̀rọ̀ sọ ní òfìfẹ́ lẹ́nu. Ẹ jọ̀ọ́ ṣe bẹ́ẹ̀ rí mi báyìí sí. Mo ṣe disclaimer mi tí kúrò bí mo ti ṣe disclaimer ọdún tí ń pè mí. Àfi sùúrù.
láfi sùúrù bóyá kí n dẹ̀ gbé sínú ìsìnkú àpètò bí ó ṣọmọ gbowó kẹ́nìbọ̀dì má pè mí ìgbowó sọ̀rọ̀ mi mọ́ bóyá yẹn ló máa fi mí lọ́rùn sílẹ̀ lẹ́ máa fi bàbá oníbàbà sílẹ̀ bàbá oníbàbà tẹ́ yóò ṣàánú tẹ́lẹ̀ fẹ́ kó máa gba èyí kó máa drag yín lórí social media ẹ fẹ́ kí gbowó gbà yín kó máa drag yín ṣùgbọ́n yóò lè gba gbowó lọ́wọ́ Federal Government of Nigeria àbọ̀ tí wọ́n bá nìyẹn ẹ má tún jẹ́ kí inú bí mi ìfẹ́ lọ sẹ́yìn mọ́ mo sì ń bẹ Attorney General lọ́wọ́ pẹ̀lú Barrister Fẹ́rànmi mo sì ń bẹ àwọn yẹn lọ́wọ́ náà. So ẹjọ́ torí t'Ọlọ́run mo fi Elédùmarè bẹ̀ yín gbígbé tí mo gbé picture yín sórí platform mi kì í ṣe láti ridicule yín I know you are doing your job but sir please ẹjọ́ mo fi Elédùmarè bẹ̀ yín ẹ̀yin àti Barrister Fẹ́rànmi tẹ́ lọ gba Ológùdù síta lánàá ẹjọ́ ẹ jẹ́ kó Ológùdù padà síbẹ̀ kí ó dẹ̀ rí ìdájọ́ tó tọ́ tó yẹ tí ẹ bá wá fẹ́ kó padà síbẹ̀ mo bẹ̀ yín ni mi ò pàṣẹ mi ò tó bẹ́ẹ̀ gbogbo yín pátápátá including ọ̀ní mi ò tó èékánná orí ọwọ́ yín báyìí èmi ò ń gbéraga mi ò tó èékánná yín ẹ má wá wò pé torí mi ò tó èékánná yín ká má wò pé ẹ ní gba ọ̀rọ̀ mi ẹ má gba ọ̀rọ̀ mi torí abiyamọ ni yín ẹ má gbà nǹkan tí mo bá fẹ́ ẹ má bá mi fẹ́ ẹ jọ̀ọ́ tí ẹ bá ti fẹ́ kó Ológùdù kó padà sẹ́wọ̀n tí ẹ bá ti fẹ́ kó padà sí àtìmọ́lé ẹ pè meeting ọ̀la Sunday weekend ni gbogbo family tí Ológùdù gba ilẹ̀ lọ́wọ́ wọn ẹ pè wọ́n ẹ wá bẹ bá ṣe máa dá padà èyí tó bá ṣe dá padà ẹ dá padà èyí tó bá ṣe dá padà gbogbo owó gbòòdè yìí náà ẹ wò wọn ọmọ Yorùbá tàtà ẹ wò bí wọ́n ṣe jẹ wá máyé lórí ilẹ̀ ọmọ Yorùbá Àgàlátà ó ṣọmọ Yorùbá o Ológùdù kì í ṣọmọ Yorùbá o ó dẹ̀ wá gòdì lórí ilẹ̀ Yorùbá ṣé kìí ṣe pé ó ba ogún wọn jẹ́ ṣé kìí ṣe ogún ìran Yorùbá ló ń bàjẹ́ ṣùgbọ́n mi ò fẹ́ padà sẹ́yìn mọ́ torí mi ò fẹ́ kí program igùn mi ò fẹ́ kó gùn mo fẹ́ round up but I'm still coming back tí màá rí changes tí màá gbọ́ good news mo ń bọ̀ and next show mi irú tí mo máa gbé ẹni tí mo máa ṣe ṣòfò ni mo ti sọ fún yín yẹn tó bá gba kí n pa fóònù mi throughout the day because wọ́n lè fi nọ́mbà mi tí mi ò mọ̀ pè mí tó bá gba kí n pa fóònù mi throughout ẹni sọ̀la ó kọ̀ dùn mí wípé àwọn tó máa fún mi ní bó ṣe ń lọ òun náà tún ní níbi bá sọ̀rọ̀ kẹ́ bá wọn tẹ́ fẹ́ ṣe fún mi. ẹ̀yin èèyàn ẹ jẹ́ máa lọ ẹ jẹ́ polówó ọjà ẹ wá ra aṣọ ẹni ni why can't you pick Sunday Igboho Scott tí bá gbé kọ bàbá mi lẹ́yìn tọ́wọ́ ti bẹ̀ mí láàárọ̀ mi ò mọ̀ tó máa sọ lọ́wọ́ inú wo ò lè dùn inú bá jẹ́ tọ́lá ò lè dùn so I don't want to pick his call I don't want to pick it bí inú wọn bá dẹ̀ dùn náà wá tún bẹ̀ mí náà ní pé Lédìkẹ́ ò dẹ̀ jọ́ bàbá ò gbà kọ́ọ̀tì lọ́wọ́ mi rí this is the fourth time so wọ́n máa ṣe Ìgbòho gan ní káyéfì pé ìgbà wo ni Lédìkẹ́ ẹni tí mi ò lè bá sọ̀rọ̀ mọ́ kó gbọ́ ó máa ṣe wọ́n káyéfì ó máa ṣe wọ́n káyéfì so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Attorney General pẹ̀lú Barrister Fẹ́rànmi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí kábíyèsí pè meeting pẹ̀lú gbogbo àwọn family tí Ológùdù ti ṣèkà fún ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tí n bá gbọ́ good news I will come on social media màá wá tọrọ apology lọ́wọ́ bàbá tí n bá gbọ́ good news tí mo gbọ́ pé wọ́n ti fi ògbé ti fòfó lóhun Ológùdù ti kúrò ní ibẹ̀ yẹn ó ti kúrò Ológùdù ẹni tó tọ́ sí ti gba ipò màá wá tọrọ apology lórí social media màá kúnlẹ̀ ẹsẹ̀ mi méjèèjì tí màá set camera bàtà àwọn ọmọ máa wò mí tí màá máa dẹ̀ sọ fún yín wípé I'm sorry fún nǹkan tí mo sọ bàbá is our baba is the olórí aládé in Yorùbá's land but without that màá sì put ẹ wípé bàbá is not olórí aládé wọ́n ní abiyamọ oníwò sòsòsò kó sọ ọmọ ẹ̀ sínú èrò àbí kí ló máa ń pe ìjà lọ yẹn soldier ant abiyamọ oníwò kó sọ ọmọ ẹ̀ sínú soldier ant wọ́n ti wò títí wọ́n ti ju àwọn ọmọ Ifẹ̀ sínú soldier ant lólógùdù soldier ant ni so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín ni for the sake of gbogbo ọmọ Ifẹ̀ for the sake of gbogbo àwọn ọba tó wà ní Ifẹ̀ tí wọn ò lè sọ̀rọ̀ for the sake of àwọn tínú wọn ò dùn tí wọ́n fi itọ́ dúdú sínú tí wọ́n dẹ̀ tu funfun síta pẹ̀lú kábíyèsí mo bẹ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Attorney General àti Barrister Fẹ́rànmi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí wọ́n ṣe the needful mo mọ̀ wípé ọ̀gá ọlọ́pàá sọ fún yín lánàá wípé wọ́n fún Ológùdù dìgbà báyìí lánàá tẹ̀lé bẹ́ẹ̀lẹ̀ kẹ́lẹ̀ mọ́ pé gbogbo ẹni mò ń mọ̀ bó ṣe ń sọ fún yín o pé wọ́n fún dìgbà báyìí tó bá tún gbọ́ ẹni complain ó máa padà sẹ́wọ̀n èmi mọ̀ pé gbàtọ́ fún dayẹ
kò ní gbé sàárẹ̀ kọjá mọ́ṣáláṣí but tígbà yẹn bá tún wá kọjá ó máa continue iṣẹ́ but kó bàbá continue iṣẹ́ burúkú mọ́ láti ní ọmọ Ifẹ̀ Ifẹ̀ òye ibi tó júmọ́ tí mọ́ wá Ifẹ̀ kò yẹ tó bá ti drag gbogbo ìlú lórí social media kó ṣe bí ti Ilé Ifẹ̀ ṣùgbọ́n kí la fẹ́ ṣe àwọn èèyàn wọ́n ti dákẹ́ wọ́n lẹ́nu tó bá dákẹ́ tàyà bá dákẹ́ wọ́n ti dákẹ́ nǹkan tí ń ṣe wọ́n ti dákẹ́ ojú wọn ti rí màbo ó dẹ̀ ń continue ni so ọ̀nà tá lè gbà thank you ìwà lẹ́wà thank you you are voice for the voiceless thank you so ọ̀nà tá lè gbà láti lè gbà wọ́n òun náà ní kó lùwẹ́ pariwo síta Ilé Ifẹ̀ ò ń ṣe ibi tó yẹ kí èmi lè dìke kí n sọ wípé mo fẹ́ gbé sórí àtẹ ṣùgbọ́n àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ báwo la ṣe fẹ́ gbà wọ́n láti ọdún mélòó táwọn ẹni ẹlẹ́ni tó ti mú ìyà yẹn mọ́ra wọ́n mú mọ́ra àtọba àtẹni tí ò ń ṣọba wọ́n ṣáà ń mú mọ́ra pé a lè sọ̀rọ̀ a lè gbèlú wa síta ẹ má jà fira wa ṣẹ̀sín ẹ má jà sọ̀rọ̀ o ẹ má jà ṣe o kí ni yẹn dé gbọ́n Tinubu yẹn dé jayé lọ so ìdí nìyí tí mo fi wá ta gbogbo ọmọ Ifẹ̀ pátápátá ẹ̀yin tí kìíní yóò kọ yín ní sáìdì ọ̀dọ̀ títí yín ẹjọ́ mo bẹ̀ yẹn má rí nírí wípé mo wá tú Ifẹ̀ síta mo fẹ́ gba ìran Ifẹ̀ tí yà ń jẹ lọ́wọ́ ọmọ àlè Ológùdù lọ́wọ́ olórí burúkú olóṣì èèyàn ó dúdú kò ní gbàsẹ̀ ẹ wo wèrè bó ṣe rí àfi kó máa ya fọ́tò orí burúkú kiri ìwọ tó jẹ́ pé kidnapper ló máa pa ẹgbẹ́ yìí Sambisa Forest ló máa gbẹ̀yìn sí Ológùdù kì í sọ fẹ́sọ̀ kì í wọ̀ fẹ́ wọ̀ kò ní sọ fún ẹ lọ́jọ́ alẹ́ báyìí wàá fi rírẹ́ dẹ̀rẹ̀dẹ̀ kidnapper ẹ á gé pàtì ara ẹ ìnira ló máa kú sí Ológùdù so ẹ jọ Anthony General mo bẹ̀ yín ní sà ẹ má bínú sí mi tẹ́nu yóò bá dùn wípé mo gbé picture yín síta please I'm sorry sir I beg you in the name of God please tí mi ò bá gbé síta tí mo bá kàn pariwo Anthony General message mi lè má dọ̀dọ̀ yín but with this màá rẹ́ni tó máa bá mi gẹ̀ẹ́tì ẹ wo bàbá mi Anthony General mo kúnlẹ̀ fún yín ẹ wo èmi gùdù gan mo mọ̀ yán bẹ́ẹ̀ o ẹ wo ìkúnlẹ̀ mo wà yìí torí Ọlọ́run ẹ̀yin àti Barrister fẹ́ràn mi mo bẹ̀ yín ẹ má bínú ẹ wá bá mi jáwọ́ nínú ọ̀rọ̀ Ológùdù ẹ bá mi pe mítìnì ṣe rí orí ìkúnlẹ̀ mo wà báyìí tí mo ti ń sọ̀rọ̀ orí ìkúnlẹ̀ mo wà ẹ wá bá mi pe kábíyèsí kí wọ́n ṣe the needful lórí gbogbo àwọn tí wọ́n fẹ̀sùn kan Ológùdù tí Ológùdù dẹ̀ máa ń sọ fún wọn wípé gbogbo tóun bá ṣe kábíyèsí ló ṣe ẹ kú gbọ́ nǹkan táwọn kan là ń sọ that is why tí mo ṣe fẹ́ káwọn èèyàn pè wọlé kó ní kálukú wá sọ so ẹ jọ mo fi Elédùmarè bẹ̀ yín mo fi alálẹ̀ bẹ̀ yín mo fi gbogbo òòṣà tí bẹ nílẹ̀ Káàárọ̀ Oòjíire mo fi bẹ̀ yín Barrister Fẹ́rànmi àti Anthony General ẹ má bínú sí mi for calling you out mo wá bẹ̀ yín ni ẹ bá mi jáwọ́ lọ́wọ́ Ológùdù ẹ má pẹ̀lú kábíyèsí láti protect Ológùdù mọ́ ìsọjú bẹ́ẹ̀ lọ ẹ ṣeun ṣe é pé mo kúnlẹ̀ ni. mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀ ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà èmi yóò fi gbogbo ipá
ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọ̀kan ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.